mímọ́ 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 lolúwa mímọ́ 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 lolúwa. Mímọ́ 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 lolúwa olúwa olúwa ooo mímọ́ 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 lolúwa ìbẹ̀rẹ̀ òpin ohun gbogbo. Mímọ́ 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 lolúwa ọba ayérayé ooo mímọ́ 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 lolúwa. Torí pé ṣe àánú yín dúró. Torí pé ṣe àánú yín dúró. Torí pé ṣe, torí pé ṣe ooo, Baba torí pé ṣe, àánú yín wà títí láé. Torí pé ṣe Baba o, àánú yín dúró. Torí pé ṣe àánú yín dúró. Torí pé ṣe, torí pé ṣe ooo, torí pé ṣe, àánú yín dúró. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe Baba lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún?
Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbé ga o, bí kò ṣe Bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ayérayé o, Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ẹjọ́ ń táyé ń pè yín lọ, Jehovah, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹjọ́ ń táyé ń pè yín lọ, àtóbijù ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹjọ́ ń táyé ń pè yín lọ, ọba àwọn ọba o, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹjọ́ ń táyé ń pè yín lọ, ìbẹ̀rẹ̀ òpin gbogbo, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹjọ́ ń táyé ń pè yín lọ. Ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin máa tún ní lọ́lá o, bàbá àgbà o. Ẹ̀yin tún ní lọ́jọ́ gbogbo. Ẹ̀yin lànà o, bàbá mímọ́. Ẹ̀yin lónìí o, tóbi jùlọ o. Ẹ̀yin tó ní lọ́lá o.
jọ gbogbo ọba ayé ayé ológo jùlọ ẹlẹ́rù nìyìn bàbá bàbá tó ju bàbá gbogbo lọ o. ẹ̀yin nìkan ni lánàá o tó ṣe bẹbẹ láyé gbogbo àwọn àyànfẹ́ o. ẹ̀yin máa tún ní lónìí o tó tún ṣe ń bẹbẹ tó ga tó lógo ju tàná lọ. ẹ̀yin máa tán ní lọ́lá o ẹ̀yin máa tún ní lọ́jọ́ gbogbo. ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ bàbá mímọ́. ẹ ṣé ibi tẹ́ bá dé arúgbó ọjọ́ o àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. ẹ mọ̀ ṣe níbi tẹ́ ti bẹ̀rẹ̀ bàbá mi ò ẹ ṣé ibi tẹ́ bá dé lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa. àwa dúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. ẹ ṣé Ọlọ́run ìbẹ̀rẹ̀ ohun gbogbo. ẹ ṣé Ọlọ́run àárín. ẹ ṣé Ọlọ́run òpin ohun gbogbo pátápátá o. a yìn ọ́ lógo fún gbogbo rẹ̀ tó ń ṣe láyé ẹnì kọ̀ọ̀kan wá lójoojúmọ́. ẹ ṣé bàbá àgbà Ọlọ́run ìbẹ̀rẹ̀ o. ẹ ṣé àtóbi jùlọ Ọlọ́run àárín. ẹ ṣé ológo tó yí gbogbo ògo Ọlọ́run òpin ohun gbogbo pátá. àwa yìn ọ́ lógo Jésù fún ara rere èyí tó ń fààyè wá dá lójoojúmọ́. Bàbáyé jẹ́ kí ìjọba rẹ̀ dé. Bàbáyé jẹ́ kí ìjọba rẹ̀ bọ̀ káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa o káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan wa o káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa a tún ti dé síwájú rẹ̀ o bàbáyé o jẹ́ kí ìjọba rẹ̀ dé. Bàbáyé jẹ́ kí ìjọba rẹ̀ bọ̀ káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa o káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀
láyé ẹnì kọ̀ọ̀kan wà o káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, bàbá ọmọ ẹ̀mí mímọ́, gbogbo ni mo dá padà sọ́dọ̀ rẹ fún iṣẹ́ àṣepé ìgbàlà rẹ nínú ayé mi lójoojúmọ́, fún àwọn ìrànlọ́wọ́ ètò mo mèrè gbà ní gbogbo ọ̀nà, fún ìṣelógo tí wọ́n ṣe mí lógo ní gbogbo ọ̀nà. Bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, Ọlọ́run ayé rẹ gba ọpẹ́ àti ìmí, atóbijù gba ọpẹ́ àti ìmí, ológo tó ní gbogbo ògo àti ìbà rẹ ni mo ṣe mẹ́ta kan gba ọpẹ́ àti ìmí. Èyí fún títóbi àtagbára lórí ayé mi, èyí fún ààbò rẹ lórí ayé mi, èyí fún ìtọ́nàtọ́nà lórí ayé mi àti ibi àti ìdílé mi. Olúwa ògo ni fún orúkọ rẹ. Olúwa àrí gbogbo rẹ àjọpọ̀tá ìwọ ọba tó gba gbogbo ògo, ìwọ ọba tó bòbí tó tún mú mi júnà àtàlàfíà, ìwọ ọba tó jẹ́ ìwà láyà àtagbára rẹ fún àwọn ìrànlọ́wọ́ gbàkọ́bì tó ga tó lògòjọ ìtúwọ̀ gbédè fún mi ní gbogbo ọ̀nà. Èyí fún ojú rere àánú oore ọ̀fẹ́ ọ̀nà rẹ àti tẹ̀lé gbogbo èyí tó mọ mi rí nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo rẹ nípa àánú oore ọ̀fẹ́ àtúnjú rẹ tó ga jùlọ. Ó ṣe bá mọ mi mímọ́ mo lógo jùlọ gba ọpẹ́. Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Èyí fún fàyè tí wọ́n fàyè gbà mí nígbà gbogbo ọjọ́ gbogbo ní rere, àrí fún ìdàgbàsókè rere bímọ, àrí fún ìdàgbàsókè ògo àti ìlógo rẹ. Ọmọ ṣe Ọlọ́run àánú, ọmọ ṣe olóore ọ̀fẹ́, ọmọ ṣe ológo jùlọ, ọmọ ṣe ìbẹ̀rẹ̀ àtòkè, ọmọ ṣe ìwọba tó ń jẹ́ ìbínú èmi náà ṣe bẹ̀rù. Ìyìn ògo ọlá ọpẹ́ ní fúnra rẹ sísẹ ìbí ọmọ yọ àrí fún ọ̀tún agbára tí ẹmọ ìwọ tó sọ kalẹ̀ sẹ àyè láti bùkún ayé ní kọ̀ọ̀kan wa. Èyí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ nípasẹ̀ oore yìí níwájú Ọlọ́run àlàyé, ògo ní fún orúkọ rẹ. Èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ bá, ògo ní fún orúkọ rẹ. Ìjẹ́ pé wọ́n ṣe tẹ̀síwájú kọ́ lágbára láti mọ gbọ́ tiwa, láti mọ ṣe tiwa, láti mọ bùkún ẹ̀kọ́, láti mọ sọ̀rọ̀ nǹkan adáyọ̀. Ìyẹn àtàwátàwà níbí ni àtiwá tí wọ́n gbọ́ tí wọ́n wà ògo ní fún rẹ. Sísẹ́ ìlú ọpẹ́ àti ìyìn bí pẹ̀lú ọkọ̀ Jésù Kristi Olúwa wa. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Daniel orí ìkejì ẹsẹ̀ kẹrin ó dín ní àádọ́ta dé ìkọkàndínláàádọ́ta rẹ̀. Ìwé Daniel orí 2 ẹsẹ̀ 46 dé 49. Nígbà náà ni Nebukadnesari ọba wólẹ̀, ó sì dojú rẹ̀ bolẹ̀, ó sì fi orí balẹ̀ fún Daniel. Ó sì pàṣẹ pé kí wọn kí ó ṣe ẹbọ ọrẹ àti òórùn dídùn fún. Ọba dá Daniel lóhùn, ó sì wí pé lóòótọ́ ni pé Ọlọ́run yín ni Ọlọ́run àwọn ọlọ́run àti Olúwa àwọn ọba àti olùfihàn gbogbo àṣírí, nítorí tí ìwọ lè fi àṣírí yìí hàn. Nígbà náà ni ọba sọ Daniel di ẹni ńlá, ó sì fún un ní ẹ̀bùn ńlá púpọ̀, ó sì fi jẹ olórí gbogbo ìgbèríko Bábélì àti olórí onítọ́jú gbogbo àwọn ọlọ́gbọ́n Bábélì. Daniel sì béèrè lọ́wọ́ ọba, ó sì fi Sadraki, Mesaki àti Abednego jẹ olórí ọ̀ràn ìgbèríko Bábélì. Ṣùgbọ́n Daniel jókòó ní ẹnu ọ̀nà ààfin ọba. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ṣe yìí, ìfẹ́ òtítọ́ ló ń ṣí ilẹ̀kùn ìgbéga ọ̀tun fúnni láti ọwọ́ Ọlọ́run wa. Àrí èyí tó hàn kedere nínú ayé Daniel àti Mesaki, Isaki àti Abednego. Àkọ́kọ́ a rí wípé kí ni Daniel yìí àti àwọn yòókù rẹ̀ wọ́n jẹ́ ẹnìkan tẹ́ pé wọ́n kónú gbèkùn wá sí ìlú Bábélì fún àwọn nǹkan àbí àwọn ìdí kan mìíràn tí ó jẹ́ pé kí ni àwọn wọ̀nyí wọ́n sì wà wò, ìtọ́lọ̀ sì fà wọ́n lé àwọn tí a kó ní lẹ́rú lọ́wọ́. Gẹ́gẹ́ bí wá sì mọ̀ pé ìgbà táwọn ọmọọṣẹ́ bá ti wà ìgbọràn, ìgbà lọ́wọ́ mọ́ sílẹ̀kùn fún àwọn tí wọ́n tó nǹkan láti kí ni láti kó wọn lẹ́rú, láti fìyà jẹ wọ́n, láti mú kí ọpọlọ wọn tí ò pé yẹn kó lè padà pé wá, kí láti mú kí àwọn bóòtù tó ti túnú àgọ́ ara wọn kó lè tó padà, kí wọ́n lè rí mi fi rọ́pò rẹ̀, kí wọ́n lè mọ̀ wípé kí ni lẹ́yìn òun Ọlọ́run wa láì kò sẹ́ni kankan tó yẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n tún mọ̀ bọ àbí gbẹ́kẹ̀lé àbí tí wọ́n mọ̀ rìn níwájú rẹ̀. So nínú ìkólẹ́rù àwọn yìí ni a ti gbé ṣe kí ni láti gbé ṣe wọ́n lẹ́ni ọ̀tọ̀, láti gbé mú wọn pọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ títí ọba. So
nípa ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo, ìfẹ́ àìnẹ́gàn kankan nínú, àní àbàwọ́n kankan nínú, èyí tí Daniel ní Mẹ́ṣákì àti Abẹ́dínígò yìí, èyí ló fún Daniel láǹfààní láti jẹ́ kí ọba, odidi ọba orílẹ̀-èdè, kìí ṣe ọba ìlú, odidi ọba orílẹ̀-èdè, ó ṣe kí ni, ó wólẹ̀ níwájú Daniel láti sọ wípé kí ni, òun gbà pé lóòtítọ́ àti lódodo Ọlọ́run tó ń sìn, Ọlọ́run tó ké pé òun ni Ọlọ́run àwọn ọlọ́run, Olúwa àwọn ọba. Òun nìkan ló tọ́ láti mọ bọ, láti mọ yìn, láti mọ gbéga, láti mọ bọlá fún, láti mọ gbọ́ tirẹ̀. Ṣáájú yẹn ó ní kí wọ́n ṣe kí ni, ó ní kí wọ́n rú ẹbọ òórùn dídùn sí Dáníẹ́lì. Wò gbéga ta fún Dáníẹ́lì. Nítorí pé kí ni, ìfẹ́ òtítọ́ tí kò ní àbàwọ́n àti ẹ̀gàn àti àbùkù kankan nínú. Kí ló fà? Kò sí ohun méjì Dáníẹ́lì ṣe ju pé kí ni, ìran àlá tí ọba ńlá tí ò rí, tí ò rántí rẹ̀, tí ó wá kó ẹni tí ó tu, ẹni tí ó sọ àlá tó lá tí ó sì tu ní ọba sí. Wọ́n kó gbogbo àwọn aríran jọ, wọ́n kó gbogbo wòlíì jọ, wọ́n kó gbogbo àwọn aláfọ̀ṣẹ jọ, wọ́n kó gbogbo ìbíni oníṣègùn aláwo oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àfà àti pásítọ̀ àti ìbọ̀mù àti dàdání àti wòlíì, kò sí èyí tí wọn ò kó jọ tán. Ó sọ àìjẹ́ emèrè tó bá kà á láti bẹ̀rẹ̀ sí pé ẹsẹ̀ orí kejì yẹn ìbẹ̀rẹ̀ rẹ̀ wàá rí níbẹ̀. Gbogbo wọn ni wọ́n ṣe kíni, ni wọ́n kó jọ bí wọ́n ṣe pọ̀ tó. Kò sí ẹnì kankan tó lè ṣe kíni, tó lè sọ àlá tó bá ládé bí kí wọ́n ó tu. Ohun kan tí gbogbo ń tẹnumọ́ ni wípé ọba kò lè ṣeéṣe tó bá rọ àlá yẹn, a kò lè sọ ìtumọ̀ rẹ̀ fún, àfi kọ́kọ́ rọ àlá yẹn ká tó lè sọ ìtumọ̀ rẹ̀ fún. Èyí wá múnú bí ọba yìí pé sọ kí wọ́n lọ pa gbogbo wọn, àtòsó àti àjẹ́ àti ebèrè àti aláwọ̀ àti pásítọ̀ àti wòlíì àti rẹ́fẹ̀nì àtàfà àti dàdání àti gbogbo wọn, kí wọ́n lọ pa gbogbo wọn run. Ebi tí wọ́n ti ń lọ pa gbogbo wọn run, Daniel ò sí ń bẹ o. Ọkàn tà sí Daniel ti fẹ́rẹ́ ikú wọn fẹ́ lọ pa gbogbo àwọn èèyàn wọ̀nyí. Àṣebáwọn aráàlú ni wọ́n fẹ́ lọ pa. Ṣùgbọ́n Daniel kàn sọ pé torí pé wọ́n ti kó òun lẹ́rú, so fún jẹ́ ìkòsí kan tó kàn òun. Daniel gbéra ọlọ́ba ẹni tí wọ́n fi àṣẹ fún láti pa gbogbo àwọn wọ̀nyí wípé kó ṣe sùúrù, kó mú òun lọ sọ́dọ̀ ọba. Kó sọ fún ọba pé kó fóun ní ọjọ́ bíi mélòó kan, òun ó tún máa láyẹ̀ fún. Ọba sì gbà fún, ó sì kíni, ó padà. Nínú ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òdodo tí ọ̀nà ẹ̀gàn tí ọ̀nà àbùkù kankan nínú, kí Daniel ṣe ọlọ́ba Mẹ́ṣákì àti Abẹ́dínígò, ó ní kí wọ́n jọbọ gbàdúrà láti pé kí Ọlọ́run kó lè fi àṣírí àlá yẹn hàn. Àwọn ọmọ ìwọ̀n mọ̀ pé Daniel lọ rí ọba, ṣùgbọ́n nítorí ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo, ìfẹ́ tí kò lẹ́gàn kan nínú, Daniel ṣe kí ni, ọlọ́ba àwọn wọ̀nyí, àwọn wọ̀nyí nítorí pé wọ́n ní ìfẹ́ tó ìfẹ́ kan, ìfẹ́ ìṣọ̀kan, ìfẹ́ tó ní àbùkù kankan nínú, àwọn náà gbọ́ ti Daniel, wọ́n ṣe kí ni, àwọn dúró ti wọn, wọ́n ń gbàdúrà. Daniel náà gbàdúrà nínú yàrá tiẹ̀ náà. Ọlọ́run ṣe kí ni, ó fi àṣírí àlá tó bá lá, ó fi hàn Daniel àti túmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà. Èyí ni Daniel lọ sọ fún ọba, ó sọ nípa láyé fún ọba kétékété láì kú ẹyọ kan bó ṣe la, ó sì tún sọ túmọ̀ rẹ̀. Èyí ló fà tí ọba fi ṣe kíni, tó fi wólẹ̀ fún Daniel, tó fi ní kí wọ́n rú ẹbọ òórùn dídùn sí Daniel. Tó sọ pé kíni, Daniel Ọlọ́run tó ń sìn òun náà ni Ọlọ́run àwọn ọlọ́run, Olúwa àwọn ọba. Kò wá tán síbẹ̀, akọ pé ọba wa gbé Daniel ga lọ́pọ̀lọpọ̀ gidi gan. Bó sì jẹ́ pé àwọn tí wọ́n kó lẹ́rú ni, ó gbéga, ó fi ṣe olórí gbogbo ìlú Bábélì. Yẹn pé kò síbi kan ní ìlú Bábélì yẹn tí Daniel kò ṣe kíni, kò pàṣẹ fún. Lẹ́yìn ìgbà tó gbéga tán, àtúntò pé ó tún fún ní àwọn ẹ̀bùn ńláńlá gbàkọ̀gbì tó ga tó lògò tó ṣeyebíye. Àti pé fúnlẹ̀ kan àwọn ẹ̀bùn ńláńlá láti pé kíni, ó fún Daniel. Lẹ́yìn àwọn ẹ̀bùn púpọ̀ wọ̀nyí, a rí wípé kíni, Daniel náà wá sọ wípé kí ọba kó yọ̀ǹda fóun. Ọba sọ pé náà wo ò nídìí àti béèrè yọ̀ǹda, ìtọ́ba wọ̀ ni kò ṣe kíni, kò ṣe. Òun náà wá mọ Mẹ́ṣákì àti Abẹ́dínígò, ó fi wọ́n jẹ́ olórí àwọn ìgbèríko kó tẹ́ gbé sọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí nínú àwọn ìlú kọ̀ọ̀kan, àwọn ní àwọn ìjábọ̀ fún. Àwọn ní ìsìn Mẹ́ṣákì àti Abẹ́dínígò, àwọn àmọ́ ṣiṣẹ́ papọ̀ lórí. Nígbà tí wọ́n ti tán, àwọn náà àtàwọn ọmọ ìjábọ̀ fún Daniel. Ṣùgbọ́n akọ pé Daniel òun padà lójó kò ní ẹnu nàáfin. Kí nìdí? Nítorí pé kíni, ó kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo.
so ó rí ìdàgbàsókè àti tẹ̀síwájú lórí látọ̀dọ̀ Ọlọ́run. Ilẹ̀kùn ìgbéga ọ̀tun tó tayọ tàtẹ̀yìnwá lọ ó ṣe kí ni ó ṣe fún Daniel ní ìlú tá a ti kọ́ wọn lẹ́rú. Daniel sì di aláṣẹ àti olórí ìjẹ́ pé kí ni ntọ́ bá sọ lọ́ bá sọ. Ó tún fi àwọn mìíràn jẹ ẹni tá a kọ́ lẹ́rú nílùú láti kọ́ wọn lẹ́rú àfi jọba àwọn náà wà tún fi ènìyàn jọba kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ wò. Àwọn èèyàn wá wò wípé ẹni tá a kọ́ lẹ́rú bó jẹ́ pé àwọn oníwà tó àwọn ọmọ sí kí ni yóò tó àwọn pàṣẹ ẹni tó wà lóhùn fẹ́ ọ̀fẹ́ ní ọba tó wọ̀n fẹ́ náà kò fẹ́ nìyẹn. So èmi àti ẹ Ọlọ́run pẹ̀ ní kankan wá sẹ́yìn kí n sì pé ilẹ̀kùn àwọn ìgbéga ó wà láti àǹfààní bẹ fún wa láti sin láì múra kan. Kọ́kọ́rọ́ àti sin yẹn ọwọ́ rẹ ló wà, kọ́kọ́rọ́ àti sin yẹn ọwọ́ mi ló wà. Ohun tí o níyì, ohun tí mo níyì, òun láti kún fún ìfẹ́ òtàdòdò. Tí má ti kún fún ìfẹ́ òtàdòdò, tó bá ti kún fún ìfẹ́ òtàdòdò, kò sí ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n kankan níbẹ̀. Àwọn ilẹ̀kùn yẹn yóò mọ̀ sí nítorí pé kí ni agbára Ọlọ́run ni, àṣẹ Ọlọ́run ni. Ọlọ́run ló sì ń ṣí àwọn ilẹ̀kùn wọ̀nyí, kì í ṣe ènìyàn. Mo léegun mo fi gbọ̀n, ìyẹn ò kọ́ ní sí. Ẹni bá ní kọ́kọ́rọ́ ní sílẹ̀kùn tí ń wọlé, ẹni tí ò ní kọ́kọ́rọ́ yóò lo gbogbo agbára rẹ̀, yóò pẹ̀lẹ́ ilẹ̀kùn bí yóò pẹ̀lẹ́ ilẹ̀kùn ju nǹkan mi lọ. Lẹ̀kùn ilé kì í ṣe lẹ̀kùn náà sọ pé sọ á lọ wá káfíńtà, á lọ wá àwọn jórin, á lọ wá àwọn gbá àwọn kiri katapila ajá fi wò. No, lẹ̀kùn ilé ẹni tó bá kú fún ìfẹ́ òtítọ́ òdodo nìkan ló lè ṣe. Nítorí pé kí ni ẹni tó kú fún ìfẹ́ òtítọ́ òdodo ni Ọlọ́run yóò mú kí àwọn ilẹ̀kùn kó ṣí fún nípa ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè. Ọgbọ́n ni àní yóò ṣí àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun látọwọ́ Ọlọ́run alààyè wá, kì í ṣe látọwọ́ ènìyàn, kì í ṣe nípa ọgbọ́n àti màtòyè rẹ, kì í ṣe nípa agbára àti mímọ̀ ṣe mi, kì í ṣe nítorí pé ẹwà àti títóbi àbí mímọ̀ yàn nínú nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ní àwọn ilẹ̀kùn ìgbéga ọ̀tun ti ń ṣí. Nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ní àwọn ilẹ̀kùn ìgbéga ọ̀tun ti ṣí fún Daniel, ló ti ṣí fún Mẹ́ṣákì àti Abẹ́dínígò nínú ìdájú kan wọn lẹ́rù. Kì í ṣe nípa pípé Daniel, kì í ṣe nípa ọgbọ́n àti mọ̀tò Daniel, kìí ṣe tó pé Daniel dá ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ Ọlọ́run rẹ̀. Kìí ṣe ẹwà Daniel ló mú kí àwọn ilẹ̀kùn ògbéga ògo tuntun ní kó ṣí, ṣùgbọ́n ìrànlọ́wọ́ Ọlọ́run. Daniel wá rí ìrànlọ́wọ́ Ọlọ́run láti mú kí àwọn ilẹ̀kùn kó ṣí nípa pé kí ni òun náà kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo. Tí wọn náà bá kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo gbọ́, Ọlọ́run ṣetán láti mọ sí àwọn ilẹ̀kùn ìgbéga ògo tuntun ní ojoojúmọ́ ní gbogbo wákàtí fún ọ. Tí wọ́n bá kún fún ìfẹ́ ìtọ́ àtòdodo tó lẹ́gẹ́ tó náà bá nǹkan kan dúró, Ọlọ́run ṣetán láti mọ kún fún láti mọ sí àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun rere tó fún ọ̀pọ̀pọ̀ ògo orere fún mi pẹ̀lú. Yẹn pé kìkìdá àwọn tí wọ́n kún fún ìfẹ́ ìtọ́ àtòdodo tí kò nẹ́gẹ̀ tí kò náàbù kan nínú àwọn Ọlọ́run ṣetán láti mọ sí àwọn ilẹ̀kùn gbéga àti ògo àti sí rere tuntun ọ̀tun fún lójoojúmọ́. Àwọn ilẹ̀kùn ẹ̀kọ́ lọ́bi kankan ó wà nílẹ̀ sísí ló kù, ṣùgbọ́n láìjẹ́ pé ọba kún fún òdodo, láìjẹ́ pé ọba kún fún òdodo ti tèmi kò lè ṣí, ti tẹ kò lè ṣí. Ṣùgbọ́n tí máa kún fún òdodo, ìfẹ́ òtítọ́ àti òdodo tí ò lẹ́gàn nínú dandan ni a ṣí, nítorí pé Ọlọ́run yóò gbé ìrànlọ́wọ́ dìde, àwọn ìrànlọ́wọ́ láti gbogbo yóò dìde. Bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó bá kún fún òdodo á rí pé àwọn tiẹ̀ náà yóò ṣe kíni, yóò sì àwọn ìrànlọ́wọ́ láti gbogbo yóò sì kíni, yóò sì dìde, nítorí pé kíni látọwọ́ Ọlọ́run wà ní gbogbo kan wọ̀nyí yóò ti máa jẹ́ ṣíṣe. Ibi tó lérò, ibi tí lérò àní ibẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan wọ́n ti máa ṣe kíni ní àti máa jẹ gàba láti máa pàṣẹ níbẹ̀. Nítorí pé kíni ọba lọ́lọ́run dá mi, ṣùgbọ́n láti gbọ́ bá kún fún ìfẹ́ kò lè ṣiṣẹ́ láti jẹ àǹfààní wọ̀nyí. So jẹ́ni tó kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo èyí tí kò lẹ́gàn tí kò náàbù kankan nínú. Ẹ rí i pé nípa tó ń ṣe lè kò sí tàbí ṣùgbọ́n fọkàn rẹ balẹ̀, mọ́ ń jó mọ́ ọ̀yọ́ kó sì mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ tí inú gbéga bọ́ọ̀nù gbéga, inú ògo bọ́ọ̀nù ògo, inú ṣèrè bọ́ọ̀ṣe, inú bùkún bọ́ọ̀nù òkun. Bákan náà ni fún èmi náà kìkì ẹni tó bá kún fún ìfẹ́ òdodo nìkan ló ní àwọn èyí. Okun agbára ìmísí ẹ̀mí Ọlọ́run àìtẹ́nì kankan wá nílò láti mọ pọ̀ ní ọgbà àtìmọ̀tò láti mọ kún fún ìfẹ́ òtọ́ òdodo tí ò lábùkù tó lẹ́gùn jẹ́ pé àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun látọwọ́ rẹ̀ yóò sì mọ ṣífẹ́ ní kankan wá. Ọlọ́run gbowó ẹ̀mí àti ẹ láti sin lọ àti tẹ́lẹ̀ àṣìwọ́ náà rẹ̀ wá lọ títí àyíyá ìdípẹ̀kun ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé fún iná ẹ̀mí àtàgbà inú ayé mi tẹ́ pé kí ni ó ń fún mi, ó ràn mí láti mọ kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo èyí tí wọn náà sì dìde ìrànlọ́wọ́ fún mi láti mọ sí àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun àti ṣe rere fún mi ní gbogbo ọ̀nà. Bàbá gba ọpẹ́ àti mi àdúrà pọ̀ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi.
ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Òṣìṣẹ́ Ọlọ́run ayérayé alágbára jùlọ gba ọpẹ́ àti ìyìn mi, ológo jùlọ gba ọpẹ́ àti ìyìn mi. Èyí fún yìí dẹ́gbẹ́ àtàgbẹ́nu ayé mi, èyí tí wọ́n tó ń rọ̀ mí lọ́wọ́ àìláti mọ kún fún ìfẹ́ òtọ́dúró, ìfẹ́ òdodo, ìfẹ́ àìlẹ́gàn nínú ìjẹ́ pé nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ, nípa ìrànlọ́wọ́ rẹ, àwọn ẹlẹ́kọ̀ọ́gọ́ ìgbéga ọ̀tún rere àní ó ṣí fún mi, àní ní gbogbo ọ̀nà ó ṣí fún mi láti fi gbogbo wá, àní ó ṣí fún mi nígbọ́ nípa agbára àti àṣẹ rẹ. Ògo ní forúkọ rẹ bàbá, ògo ní forúkọ rẹ ọmọ, ògo ní forúkọ ìmọ̀ ayé rẹ bọ̀wọ̀ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, àtòbíjọ ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ológo jùlọ ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ìbẹ̀rẹ̀ àtòkọ́ ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún, ní gbogbo ọ̀nà mo fi ọ̀sùn kí kábíyèsí rẹ ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́run àwọn ọlọ́run. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayérayé, mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ fún ìrànlọ́wọ́ àtòkè wá èyí tí mo rí gbà láti mọ mú kí àwọn ilẹ̀kùn gbéga ògo tuntun àdìkọ́ mọ ṣe fún mi tí gbogbo agbára tó fi ń dọ́lọ́run ni àdúrà ọpẹ́ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Òṣìṣẹ́ Ọlọ́run ayérayé alágbára jùlọ gba ọpẹ́ àti ìyìn mi, èyí fún àwọn ìrànlọ́wọ́ àtòkè àtòrí tèmi wá tọ̀dọ̀ rẹ wá èyí tí mo rí gbà ní àyìn láti mọ mú kí àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun, àwọn ilẹ̀kùn ògo tuntun àdìkọ́ mọ ṣe fún tí gbogbo agbára tó fi dọ́lọ́run ni àyìndí wọn bá àní agbára tó kú tí mo láti mọ ṣe gbogbo nínú fẹ́ dótà tó dúró rẹ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ológojì ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ìtọ́pẹ́ ìfẹ́ láni èyí Olúwa tí àwọn ìrànlọ́wọ́ tó ga tó lògojì tí mo rí gbà láti mọ ìjẹ́ pé àwọn ilẹ̀kùn gbéga ògo tuntun àní ó sì ṣe fún mi nípa agbára àti àṣà tìlú àtàtìlẹ́yìn rẹ. Ó ṣe bàbá mi mímọ́, èyí ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ, ògo ní forúkọ bàbá mi mímọ́. Gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa títí dé bẹ̀rẹ̀ tí mo gbórúkọ ní orúkọ ti Jésù Kristi. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ èyí fún gbogbo tó lè mọ jẹ́ ìdíwọ́, ìdènà, àtakò láti mọ́ mú kí àwọn ilẹ̀kùn gbéga ọ̀tun rere àní àwọn ilẹ̀kùn ògo tuntun rere kó ṣe fún mi, èyí tí ìwọ Ọlọ́run ti fàtúkò nínú ayé mi nínú ìfẹ́ òtítọ́ àdúró tí kò lè pẹ́ tí kò lójú wọn, èyí tí wọ́n fi fẹ́ mi, èyí tó sì gbèsè nínú ayé mi pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Òṣìṣẹ́ Ọlọ́run ayérayé bàbá bẹ̀bẹ̀ mi mẹ́ta nínú ọ̀kan fún gbogbo tí ṣe àwọn ìdíwọ́ gbogbo onírúurú yóò kó wù kọjá èdè èyí tí ó wà ní ìdí àti pé kí àwọn ilẹ̀kùn gbọ́ àwọn ilẹ̀kùn gbọ́ àwọn ogun ṣe rere ọ̀tun àìkọ́mọ̀ ṣe ṣe fún mi àìkí àwọn ilẹ̀kùn tó yìí kọ́mọ̀ ṣe rí kọ́mọ̀ ṣe rí wọn bàjẹ́ èyí jẹ́ pé ìwọ Ọlọ́run pátá ìwọ ti fọ́ gbogbo àìwọ ti mọ kó lójú ọ̀rọ̀ mi ìwọ ti padà mọ kó lójú ọ̀rọ̀ mi Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti mi ológun ọmọ ṣe gba ọpẹ́ àti mi àjùlọ mo yìnyín èyí fún ìfẹ́ tó ka tó lògùn tó lẹ́gbẹ́ tó lọ èyí tí wọ́n fẹ́ mi tí wọ́n tó fi fi síbi sẹ́ àì láti mú gbogbo àwọn olùwọ̀nyí kó lójú ọ̀rọ̀ mi sẹ́ bàbá láti mọ mú kí àdé gbogbo tí ń ṣe ìdíwọ́ gbogbo wọ́n àdé kó lójú ọ̀rọ̀ mi láti mọ mú kí àwọn ilẹ̀kùn gbé àgbókò ṣe ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ ìyìn ní gbogbo rẹ mo sọ pé ṣe ní gbogbo rẹ mo gbórúkọ ayé gbọdọ̀ mo fún pàtó fún rẹ mo ní kábíyèsí ìrọ̀bà àwọn olúwa olúwa ọlọ́run àwọn ọlọ́run. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ọlọ́run ayérayé fún àwọn ilẹ̀kùn ìgbéga ọ̀tun rere tó ga tó lògùn tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tó ń ṣe fún mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ọ̀tun nípa àwọn ìrànlọ́wọ́ èyí tí mò ń rí gbà látọ̀dọ̀ rẹ èyí tí mo jẹ́ni tó ń gbòòrò tó ń gbinlẹ̀ tó ń tayọ tó ń ṣe rere nínú ògo èyí tó kún fún iṣẹ́ ìgbàlà iṣẹ́ ìyanu òtútù lójoojúmọ́ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti ìyìn mi àtòbí mo sọ pé ṣe gba ọpẹ́ àti ìyìn mi èyí fún gbogbo àwọn ilẹ̀kùn gbéga ògo tuntun ni èyí tí mo bú kọ́ mo ṣí fún mi nípa àwọn ìrànlọ́wọ́ rẹ láti ti mọ wá èyí tí mo rí gbà nígbà gbogbo ìjẹ́ pé ní gbogbo ọ̀rọ̀ mo jẹ́ tó ń pọ̀ di ọlá mo jẹ́ tó ń pọ̀ di ọ̀rọ̀ mo jẹ́ tó ń pọ̀ di ògo ní ìgbéga ní oore ní àṣẹ tuntun àyíbó tí mo tó ń tinú ògo bọ́ọ̀lù ògo nígbà abónú gbéga bẹ́ẹ̀ ni àní gbogbo rẹ pátá ó wá sí mi ṣe pẹ̀lú agbára àti àṣẹ pẹ̀lú àwọn ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe àṣẹ tó lògo tó ga jọ àní ó jẹ́ tèmi ní gbogbo tí mo wá tó fi jọrọ àtòbí jùlọ ni ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mọ wípé àyìn títayọ àyè èmi ń tayọ ní gbogbo ọ̀nà nípa agbára àṣẹ rẹ nínú ògo tó ga jùlọ àyè gbígbilẹ̀ èmi gbilẹ̀ nínú ògo tó ga jùlọ àyè mo jẹ́ tó tinú òkan bọ́ọ̀lù ògo nígbà abúlé àánúṣe mọ́ṣẹ́lẹ̀ ní gbogbo rẹ̀ tó gbogbo agbára tó fi jọrọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ lọ́wọ́ òga tó ga tó lògo tó lẹ́gbẹ̀ẹ́ tó ní mú àwọn ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbéga ọ̀tún kó ṣe fún oṣiṣẹ́ bàbá mi mọ́ ìṣe ní forúkọ rẹ ògo ní forúkọ pé èmi ò tún wálẹ̀ mọ́ bí kò sí pé tùmọ̀ gásítà mọ́ pọ̀ sí ní ògo náà láti lọ́ọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni pọ́tà pẹ̀lú ògo tó àdé ó ṣí ó fọ́ ọwọ́ àṣìmìṣẹ́ ó túnmọ̀ wá àṣìmìṣẹ́ ní ọ̀tún nígbà gbogbo ìyìn ògo ọlá ní forúkọ títí èmi ìnumọ̀ gbogbo òṣìṣẹ́ ọlọ́wọ́ ayẹyẹ ọmọ ìgbà ọpẹ́ àti yìí. A gbàdúrà
ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún Ọlọ́run, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́, àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run àánú ni mo béèrè fún ibi òní àwárí kan tí mo fẹ́ ṣe wọ́n jẹ́ bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́, ṣàánú fún mi, dárí gbogbo orúkọ Jésù mi, sọ mi di mímọ́. Inú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ọdún ẹ̀ mo béèrè o bàbá ní orúkọ Jésù, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Olúwa àìní ìwọ nìkan ni ẹni pípẹ́ ẹni mímọ́ ẹni yíyẹ, àìní lótú àti lódò bàbá bójú láti bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́, àìdárí gbogbo àṣírí mi jì mí, sọ mi di mímọ́ ní gbogbo orúkọ Jésù mi, sọ mi di mímọ́. Nítorí ògo àti ògo ayé mi kò jẹ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, olùwàsígbà ni mo bá dárí gbogbo àṣírí mi jì mí, sọ mi fún ògo àti ògo rẹ̀ òṣìṣẹ́ bàbá mi tó gbóhùn gbàdúrà ògo ní forúkọ ayé mọ́ yẹ̀wò. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, iye ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá ìrìbọ mi wẹ̀rù mọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù mo bèrè fún ṣe fún mi ní gbogbo ọ̀nà ọ̀yà kí n jẹ́ mímọ́ ní gbogbo ọjọ́ àyè mi kí n jẹ́ níbi ọkàn rẹ, ohun àmúyẹ̀gẹ̀ ohun dùnú, ohun àmúyẹ̀gẹ̀ ohun dùnú fún Ọlọ́run alààyè tí ọlọ́mọ fọ rẹ̀ gbóyà nígbà wọn fọ rẹ̀ sọ̀yà ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀nà. Ìyẹn nìkan kọ́ Olúwa nípa ìrìbọ mi wẹ̀rù mọ̀ tó rí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni gbogbo tí ń ṣe àwọn ẹ̀sọ́ àtàwọn àkọsílẹ̀ bí tá a kójọ nípa ti tèmi àti ẹni bẹ̀ lọ́wọ́ àti ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ àti gbogbo agbá àti pẹ̀pẹ̀ gbogbo wájà ya kún ojú ohun tí kò sì mọ́ gbogbo ti sẹ́tẹ́nà tàrí kéré-kéré àtàwọn ibi búburú gbogbo pátá àti àwọn nǹkan gbogbo pátá àti gbogbo iṣẹ́ gbogbo pátá gbogbo ọ̀yà kí wọ́n ju tàtí wọn lọ kí wọ́n tún wọnú gbèkùn wọn lọ nínú ọ̀gbun àníṣẹ́ tó ju tàtí wọn lọ láì àti láì àti àti bó ṣe ti wọn gbọ́dọ̀ náà fọdà àti lè rántí ẹnikẹ́ni wa dé kí wọ́n sọ pé àwọn olè gbégbé iṣẹ́ ibi kankan láì àti láì nípa àwọn ọ̀rọ̀ tó ga tó lógo jùlọ ìrìbọ ìwẹ̀rí mọ́tò ní ẹ̀jẹ̀ Jésù Kristi wà tó ṣe fún pápátá ju àti wá lọ àìrí gbogbo ọ̀nà nígbà gbogbo ní ọjọ́ gbogbo láìsí mẹ́sẹ̀ ti pàtì kó kọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ àìrí tí mo wádìí ayé mi kò sì mọ rírì ayé mi gbogbo tí ń ṣe ohun àìmọ̀ tí kò fògo fọ́ tí wọ́n lòdì sínú ayé mi kó di fatutu gbogbo kó di fọ́dà nípa ayé mi ti gbogbo kó sì jó dúró ọkọ̀ pọ̀ wọ́sẹ̀ kó bẹ́ẹ̀ ni àdéhùn bò náfàdà ti padà sínú ayé mi mọ́ ayé mi kọ́ jẹ́ mọ́ pátá fóògùn àti yóò rẹ̀ kí n jẹ́ ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ tó ń gbòòrò tó ń ga tó dáa sí lójoojúmọ́ tó sì lágbà sínú ọ̀tún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni kí n jẹ́ iyọ̀ ìtọ́ mọ́ tónítóní tó funfun tó sì dára jùlọ tí kò ní ọ̀tún lójoojúmọ́ àti tó tún dùn tó tún mú yẹn tó tún ṣe mú yẹn gàn títún sá títún ṣe ohun rere títún ṣe sòrè lọ́pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo àní fún ògo àti ògo rẹ̀ nínú ayé àmọye gbà àwọn èèyàn tí ò lóka tí ò lè ní káàkiri gbọ́n àgbàlá ayé tó bẹ̀rẹ̀ bí wípé kí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kún fún ìrere lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ mi àti tó bẹ̀rẹ̀ pé kí ni orí ògo orí ọpẹ́ àti ó bẹ̀rẹ̀ sí ní gba ẹnu àwọn èèyàn ní gbogbo gbà ní gbogbo ọjọ́ sí ìwọ Ọlọ́run rẹ̀ nípasẹ̀ mi sẹ́ èyí tí gbogbo yóò sì mọ mìtìtì àti tí gbogbo tí yóò mọ yóò sì mọ parun ní ọ̀tún lójú lójoojúmọ́ nípa ìrìbọmi ìwẹ̀ ní mọ̀tò lórí ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé wàá túbọ̀ dá mi láre jẹ́ túbọ̀ jẹ́ kí mo dàrẹ́gbà wàá túbọ̀ mo jẹ́ kí túbọ̀ jẹ́ dá láre ní gbogbo ọ̀nà níwájú èdè gbogbo nínú gbogbo náà ṣe ní gbogbo ọ̀nà mi níbi gbogbo tó mo bá wà ìyẹn nìkan kọ́ àrí ìjọba orúkọ mọ̀ sí bọ́sọ̀mọ́ kí mọ̀ sí jẹ́ àpèrò sọ́kọ̀ tí kì í bọ́kọ̀ lọ àbí sábọ̀ tá a gbèsè ojú ọ̀nà tí tóun tí ju ojú ọ̀nà fi hàn ṣùgbọ́n tóun gangan fúnra ara rẹ̀ kí n jẹrà síbi tí àgbèsè láti mọ ojú ojú ọ̀nà àrí nípa ìrìbọ ìwẹ̀rí mọ̀tò lórí ẹ̀jẹ̀ Jésù Kristi ni ayérayé babọ mẹ̀mí mọ́ àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ ọ̀nà rere àti tènìyàn gbogbo yá kí tún wọn rí wọn gbàtà tí wọ́n lọ ní ọ̀tún ya kí wàá mọ iyọ̀ tuntun pẹ̀lú ògo tuntun ìgbó ìgbà tuntun àti èmi àṣẹ ìṣàṣọ ìjọjọ mi wá gbogbo gẹ́gẹ́ bí àṣẹ rẹ nínú ọjọ́ ìtì iyọ̀ tuntun yọ pẹ̀lú ògo àti gbéga tún lójoojúmọ́ èyí ẹni kankan àyírígbà gbogbo ní ọjọ́ gbogbo ya kí mọ̀ pọ̀ ní èrè tó lògò tó ga tó yọ tẹ́lẹ̀ pé tó dìbò ní ọ̀tún lọ́tún ní rere àìrí gbogbo ọ̀nà ayé mi àìkọ́mọ kún fún ìyanu ọ̀tún ìgbéga ọ̀tún oríire ọ̀tún lójoojúmọ́ ní gbogbo ọ̀nà látòkè látòtè mi wá nígbà tí gbogbo yìí sì jẹ́ sùnmọ́ jẹ́ tìrẹ́lá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé ìrìbọmi ìwẹ̀rù mọ́ ọ̀tún ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi àṣẹ fún ti wàgbà tó fi jọ́ lọ́rùn ni àyè ẹ̀jẹ̀ yé bí ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jíkọ́ náà ẹ̀jíkọ́ náà bá ìrìbọmi àti ìwẹ̀rù mọ́ ọ̀tún fún mi nínú rẹ̀ ní ọ̀tún bọ́bọ̀ mẹ̀mí mímọ́ àyèbó fẹ́ ìrìbọmi ní gbogbo gbà ní òde òní ọ̀tún láti mọ jẹ́ mímọ́ nígbà gbogbo láti mọ jẹ́ pé níwájú nígbà gbogbo láti mọ jẹ́ yíyẹ níwájú nígbà gbogbo ní orúkọ Jésù àmọ́ ṣe ìwà fún mi níwájú orúkọ Jésù ti bu agbára tó fi jẹ bàbá ní gbogbo ẹ̀mí kí mọ jẹ́ mímọ́ àyèbó jẹ́ mi àyèké mọ jẹ́ bí ọkọ rẹ̀ àyèké bí dábì ti jẹ́ bí ọkọ rẹ̀ àìlẹ́ àtìlẹ́ àní orúkọ Jésù kí mọ jẹ́ ohun àmúyangàn
ògo ìdùnnú àwòkọ́ṣe rere àti fún ògo àṣírí ògo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ṣe ti wá pátó fi sọ ní orúkọ Jésù Kristi ìrìbọ ìwà mọ́tò lóde àwọn ṣẹ́gun tó wá bó tóbi jọ́ lọ́rùn rẹ̀ ọ̀yá àrí gbogbo tí ṣe àwọn ẹ̀sùn àwọn àkọsílẹ̀ gbogbo pátá èyí tá a kójọ nípa ti ṣe ìbíni àti ẹni bẹ̀lọ́ àti ẹ̀ta bẹ̀lọ́ àti gbogbo agbára àti pépà àtúntà gbogbo pátá gbogbo ẹ̀yà kí wọ́n tó tí kò sì mọ́ láì àti láyé orúkọ Jésù Kristi ìyípa ìrìbọ ìwà mọ́tò lóde nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run ayé rẹ̀ ìbàbọ̀ bẹ̀bẹ̀ mímọ́ gbogbo tí ń ṣe àní sátánà àtàrí kérekére ìjọba òkùnkùn àtàgbà gbogbo pátá àti gbogbo àní búburú àwọn oníkọ̀ọ̀kan ní ìyá ìjùtà tí wọ́n lọ kí wọ́n tún wọnú ìgbèkùn ọgbọ́n àníṣẹ́ tó tún ju tàtí wọn lọ kí wọ́n tún fún pa kí wọ́n tún àṣìbẹ̀ pátá tó bẹ̀ dé pé kí ni àníṣẹ́ àǹfààní àti lérè tàbí ohun kò ṣe láti mọ gbégbé ṣe bí wọ́n àní kò ní ṣe fún ọmọ láì sẹ́yìn ní orúkọ tí Jésù Kristi ìrìbọ bí wẹ̀rẹ̀ mọ̀tò ní ẹ̀jẹ̀ Jésù Kristi ṣèjẹ̀ méjì agbára àtúbọ̀ ṣe wọ́n láti gbogbo tó fi jẹ́ lọ ní gbogbo rẹ̀ ju tàtí wọn lọ nípa àánú àti òrùbẹ́ bàbá bẹ̀mí mímọ́ àdìbọ̀ wájà ìmù kò sì mọ rídà ayé mi ní pàtì kókò àdìgbogbo ohun tí ó fòkò tí èsì fúnra ìyá kọ́mọ ti fàtìbùtì wọ́n ayé mi kọ́mọ ti fọ́dà ní kó dùgbò kó ayé mi kọ́mọ sì kú ọ̀yọ́ kan àdìgbò kó sì jíjó tó láì jẹ́ láì sí àǹfààní kankan láì ṣe nǹkan tí ó kù sí ẹ kọ́mọ sì kú eru gangan àdì kọ́mọ tí ọkọ̀ mọ̀ sí gbọ́dọ̀ àǹfààní àti padà sún ayé mi mọ́ ń gbogbo ọ̀nà àní láì àti láì bàbá akíbẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ àní tó dáa tó lọ́pàá tó ń gbèrè tó mọ̀lẹ̀ tó ń gbòòrò tó ń ta aṣọ lójoojúmọ́ èyí tí kò sí ya tí kò sí gbẹ́gbẹ́ mọ́ tí kò sí lọ́wọ́ bò ní àní kí ló máa jẹ́ iyọ̀ tó dùn tó ipa tó mọ́mọ́ tó funfun tí lójoojúmọ́ àní tó sì dùn wò tó mú yẹ̀kẹ́ tó sì sàǹfààní lọ́pọ̀lọpọ̀ rere lọ́pọ̀lọpọ̀ nígbà gbogbo ọ̀tún lójoojúmọ́ àní fún ògo àtinúgò rẹ̀ àtọ́bẹ̀ ní pé kí ni àmọye gbàrún náà pa àwọn ènìyàn táyọ̀ tí olóka tí ò ní àìdá àkiri gómìnà àgbẹ̀lẹ̀ ayé nípasẹ̀ bí wọ́n jẹ́ ní tí àyè wọn kún fún ìgbà ọ̀tún rere àyípadà rere àwọn ènìyàn kò jẹ́ tó wá sí ẹnu mọ́lẹ̀ àwọn ènìyàn tó ti ní wọ́n bá ti ń dó padà wá sílẹ̀ àìgbé ní ìjẹ́ ẹ̀rí tó lògùn ẹ̀bẹ̀ sí gbẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tí ó rí èèyàn orí ògo ní ọpẹ́ àìsíwọ́lọ́ àyọ̀bẹ̀ sí pọ̀ sí lójoojúmọ́ yọ̀bẹ̀ sí rinlẹ̀ lójoojúmọ́ yóò sì mọ gbogbo àgbẹ̀yẹ pátá gbogbo tó bẹ̀ ti gbogbo sátẹ́lì ìjọba kan àtẹ́gbogbo kan àdìwọ́n mọ owó sì mọ pa lójoojúmọ́ ògo sì mọ jẹ́ tirẹ̀ ó wá ìrìbọmi rẹ̀ mọ́tò lónìí ẹjẹ́ aṣíǹgbọ́n láti wá tó fi jọ́ lọ́rùn ní gbogbo ọ̀nà tí ó tẹ̀lé àtúbọ̀ dá mi láàrin àìjẹ́ kí mẹ́rin àrẹ̀gbà kí bẹ́ẹ̀ dá láàrin àìníwájú ènìyàn gbogbo àti ní gbogbo tí wọ́n àti ní gbogbo gbèsè ní gbogbo rẹ̀ àti kọ́bátà gbogbo àìnínú gbogbo ọ̀nà mi pátá ní orúkọ sí Jésù Kristi sí náà rẹ̀ àìkí mọ̀ sí jẹ́ ní tànú níkẹ́ ìkí mọ̀ sí jẹ́ ní tànú níkẹ́ iṣẹ́ ìbọ̀bọ̀ mi mọ́ ìjọba kọ́mọ̀ sí bọ́sọ̀mọ́ àìkí mọ̀ sí àpò ìtọ́kọ tí kì bọ́kọ̀ lọ àbí sábò ta ìgbésójú ọ̀nà tí ń jú ojú ọ̀nà fún tó nǹkan fúnra ìkí kúrò tí ń jẹ́ àsìbítà gbèsè rẹ̀ bàbá àdísà fún mi dá mi láàrin ọ̀tún bọ̀dọ̀ dá mi láàrin jẹ́ kí mẹ́rin àlẹ́gbà nígbà gbogbo nípa àánú ẹ̀ tó kọ̀ rẹ̀ fẹ́rẹ̀ ní orúkọ sí Jésù Kristi ìrìbọ̀ mọ́tò orí nàìjíríà ṣe ṣe fún mi ní ọ̀tún pátápátá ti gbogbo agbá tó fi ń jọ lọ́rùn ni nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ojú rere ṣe àyàjẹ́ tó mọ̀ rí àánú gbà oore ọ̀fẹ́ rẹ ojú rere ìyọ́nú rẹ àti ìrànlọ́wọ́ àti láti gbéga rẹ ọ̀nà rere àti tìyẹ̀ kí tó àmọ́ orígbàjọ àti wá lọ kí tó mọ̀ orígbàjọ àti wá lọ kí tó orígbàjọ nínú ọlá nínú ògo nínú ìbùkún nígbà àdúrà kí máa mọ pọ̀ṣíjú wo oyè àti fojú sùn mi lọ kí mo ta ṣíjú owó àti fojú sùn mi lọ ní ojoojúmọ́ ní ọ̀tún àti ebi àṣẹ ìṣàṣẹ ìjọba ẹnìkan mọ̀ tó pẹ̀lú ògo tó lójúmọ́ ìgbéga ọ̀tún lójoojúmọ́ ìtọ́ta tó lògùn tó lẹ́gbẹ́ tó lògùn tó lókè jùlọ àní ẹ̀rẹ́rẹ́ tó ga tó lògùn tó kọmọ ìjẹ́tẹ̀ ní gbogbo gbà àní ìbùkún tọ́ka tó lògùn ọkọ̀ mẹ́tẹ́tì gbogbo wa àìkí orin ọpẹ́ orin ògo tuntun tọ́ka tó lògùn tẹ́lẹ̀ àìfún òwò àṣírí àkọ́bọ̀ gbẹ̀rù mi nígbà gbogbo àìfún àwọn orin tó lògùn tọ́ka tuntun àìtọ́ bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ àdìbò àwọn ọ̀rọ̀ tọ́ka tó lògùn tẹ́lẹ̀ pé àìtí bẹ̀rẹ̀ sí nígbà láti gbogbo nípa àṣẹ àtàgbà àti ìrànlọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù ògo kó sì mọ̀ jẹ́ ti Ọlọ́run òṣìṣẹ́ bàbá tó pé ìṣirí ògo ní fọ́kọ́ ti gbàdúrà ní orúkọ Jésù Kristi lọ́wọ́ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àkọ́nù mi mọ̀ ń jò láìsí mi látàrí ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó ga tó tayọ tó lè gbé tó dojú wọn bẹ́ẹ̀ ni kí tó wá pọ̀ sí ní agbára kí tó jágbá ní ọ̀tún nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ju tàti wá lọ ẹ̀mí ìfẹ́ òtítọ́ tó kójú òṣùwọ̀n ètí kọ́ lẹ́gbẹ́ tó tayọ ju ti Daniel lọ ọ̀yà kọ́bẹ̀ sí gbénu mi kí ibẹ̀ ti sun gbogbo láti inú rẹ̀ wá láì sí ìfẹ́ tàbí ìrò tàbí ìmọ̀tara àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi yóò orúkọ ti Jésù Kristi yóò orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run ara ṣe ti gbogbo agbára àtúkà tí sèbẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lọ ẹ̀ kọ́ọ̀dù mi lójijì ẹ̀ mọ̀jù láìsí mẹ́tẹ́sẹ̀ ní gbogbo gbà láìsí mẹ́tẹ́sẹ̀ ní gbogbo agbára àìní gbogbo rẹ̀ ní orúkọ Jésù Kristi ẹ̀ kí tó àpọ̀ṣí ní agbá kí tó àgbà ní ọ̀tún àti wá lọ àìdínú Ọlọ́run jù tàṣí àti ní Jésù Kristi àti wá lọ ní gbogbo ọ̀nà ayá àìní orúkọ Jésù Kristi ẹ̀mí ìfẹ́ òtítọ́ àìkí tó akó fún ẹ̀mí ìfẹ́ òtítọ́ àìní ìfẹ́ òtítọ́ àìkó tó àgbọ̀kàn mi àìní kí tó kó fún ìfẹ́ òtítọ́ àtúkà tó lògùjọ́ tẹ́lẹ̀ pẹ́ tó lè wọ̀n ètò ojú ti Daniel lọ àìláti mọ gbé ìgbà ayé mi ní gẹ́gẹ́ bí ìfẹ́ àti àná Ọlọ́run nígbà gbogbo ìdè mọ kọ́ ayé mi lámọ̀jọ́ dídí kọ́ ayé mi lámọ̀jọ́ dídí tí gbogbo agbá tó kàtẹ́ gbé àmọ̀jọ́ láìsí mẹ́ta ní orúkọ Jésù Kristi àìkí tó akó fún ìfẹ́ àìsìtàn ìfẹ́ òtítọ́ fún òdodo ìfẹ́ tí kò náà bọ̀ àìlọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà ju ti Daniel lọ ìjẹ́ pé àìní gbogbo tí wọ́n ṣe àìnínú ìfẹ́ nínú òtítọ́ nínú òdodo àìnínú ṣọ̀kan pẹ̀lú gẹ́gẹ́ bí àṣà àti fẹ̀sílẹ̀ àná Ọlọ́run ní kò tó ti mọ̀ jẹ́ ṣe lórúkọ Jésù ní ẹ̀mọ́ kónú mi láìmọ̀jọ́ nínú ẹ̀mí kónú mi àmọ̀jọ́ nínú kónú mi kò sì mọ̀ jẹ́ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa
àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àkọ́nà mi ẹ̀ á mọ ìjọ lódìdí kí wọ́n á jẹ́ agbára kí tó pọ̀ sí ní agbára nínú Ọlọ́run ju tàti wá lọ tí gbogbo agbára yàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni àti ìtọ́ wà nínú kó àtàjídà àti Jésù àti orúkọ Jésù Kristi ni tí gbogbo agbára tó lọ fi ń jọ́ lọ́rùn ni àní ní gbogbo ọjọ́ ayé mi kí mọ̀ pọ̀ sí ní ìfẹ́ òtítọ́ kí mọ̀ pọ̀ sí ní ìfẹ́ òdodo gbogbo tí wọn bá ṣe kọ́ mọ jẹ́ pé àyè nínú ìtọ́ni àti nínú kọ́ni náà nínú ìfẹ́ òdodo pẹ̀lú rẹ̀lẹ̀ tó ga tó go tó lógo jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára tó ga tó ta tó lè gbé tó ní mo tí kò dákàlẹ̀ tí kò dákàlẹ̀ ya kóòdù mi ya mọ̀jòdìdì kóòdù mi ya mọ̀jòdìdì ní gbogbo kóòdù mi ya mọ̀jòdìdì ní gbogbo kóòdù mi kò sì mọ̀jòdìdì tí gbogbo agbára tó ga tó lè gbé tó ní mo ya ní ọ̀tún kí tún jẹ́ agbára kí tó pọ̀ sí ní agbára nínú láti mú Jésù Kristi àti wa lọ àyètí gbogbo agbára àti òkè àti òtẹ̀mí wa ayé àtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni àyètí gbogbo agbára tó wà ní orúkọ àtàjẹ́ tí gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ tí gbogbo agbára tó wà ní orúkọ Jésù àyètí gbogbo agbára tó fi jọlọ ayé ológo jùlọ ní orúkọ Jésù Kristi ìdẹ́mọ̀ kóòdù mi àkóso mọ̀jòdìdì ní ọ̀tún àyèjọ́ tí wọ́n àríkèwé tó wà kó fún ìfẹ́ ìtọ́ka tó lè gbèjọ àyèké tó àmọ́ pọ̀ sí ní ìfẹ́ òtọ́ ìfẹ́ òdodo tó lè gbé tó dákàwé tó dàbíjọ àyètó tó kú jò nẹ́gẹ̀ kankan ojú àti wá ní orúkọ Jésù Kristi gbogbo ìgbésẹ̀ mi àti gbogbo òrìn àti gbogbo tí wọ́n bá ṣe àyèkọ́mọ jẹ́ láti inú ìfẹ́ òtọ́ àti òdodo wa kọ́mọ jẹ́ ìfẹ́ àìlẹ́ ìgànnà wa àyèkọ́mọ jẹ́ ìfẹ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ni ìrẹ̀lẹ̀ ìwà mímọ́ gẹ́gẹ́ bí ìtọ́ni gẹ́gẹ́ bí ìdarí gẹ́gẹ́ bí àṣọ lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ìdẹ́mọ̀ràn kọ́kùnrin mi àmọ̀jòdì ẹ̀láyàtọ̀ àyèkí mọ̀ sí gbogbo nínú ìfẹ́ òtọ́ àti òdodo ìtọ́lẹ̀gbẹ́sẹ̀ àyèkí mọ̀ kún fún ìfẹ́ òtọ́ àti òdodo nígbà gbogbo àyèkí mọ̀ pọ̀ sí ní ìfẹ́ òtọ́ àti òdodo tó lẹ́gẹ́ tó nígbà gbogbo àyèkí tí mo ṣe gbogbo gẹ́gẹ́ bí ìtàjẹ̀lẹ̀ nínú rẹ̀ nínú àmì onínú ṣọ̀kan gẹ́gẹ́ bí àṣẹ àti làǹdà àti ògo Ọlọ́run àlàyé ìjọba mú kí ìyìn ògo kó sì mọ̀ jẹ́ tó nígbà àti pàṣẹ ìdíwọ́ ilé mọ̀ kónú mi àmọ̀jòdì lórúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta fi ìtara gbàdúrà yìí lórí àti kó fún ìfẹ́ òtítọ́ àtòdodo láì lẹ́gàn nínú kọ́ ni wàhálà o ṣùgbọ́n àti dúró nínú rẹ̀ yẹn títí yẹn òun ni wàhálà ìdí ni wípé kí ni nígbà tí wọ́n bá ń lo ìfẹ́ òtítọ́ àtòdodo pẹ̀lú àwọn èèyàn máa ń mú ọ bí dìdìrìn bí ẹni tó ríro pé àwọn ìwà kan bẹ táwọn èèyàn máa wù sí ọ láti máa sọ pé bóyá àwọn fẹ́ máa yàn ọ jẹ àbí wọ́n fẹ́ máa fi ìlọkulọ lọ àbí wọ́n fẹ́ máa lo ìgbòjú fún ọ gbọ́ àbí kí wọ́n fẹ́ máa lo agbára kan tí ò tó nǹkan lórí ayé rẹ ní ìrírí wípé kí ló ṣe tọ́ba kún fún iná ìmọ̀ àtàgbọ́dọ̀ Ọlọ́run àlàyé ìfẹ́ yẹn yọ padà sàkóònù ayé rẹ ọ padà gbé ti sẹ́gbẹ́ kan ìtọ́jú pé kí ni ọwọ́ àtúntò fẹ́ fi àjùlọ àwọn ènìyàn ìtúkọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n Daniel ó lè fàjùlọ àwọn ènìyàn ṣùgbọ́n kò fàjùlọ hàn pẹ̀lú gbogbo tó sọ sọ́wọ́n pé lẹ́yìn èyí tí Daniel ṣe yìí ni wọ́n gbógun sí Daniel gbèsè kí wọ́n jù sínú òkè náà Daniel mọ̀ pé nítorí tòun náà fi ṣòfin pé kí wọ́n jù òun sínú òkè náà ṣùgbọ́n Daniel kò ṣe kí ni kò fi ṣèbínú ó tún lù fẹ́ yẹn pẹ̀lú wọn so tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni Daniel náfà láti sọ fún ọba wípé kí ni òfin tí wọ́n gbé kalẹ̀ òfin ẹ̀rọ ni ìkan báyìí ni wọ́n ṣe ọ̀bọ sì gbọ́ sí Daniel lẹ́nu yóò sì mú àwọn yẹn yóò ṣe kí ni ṣùgbọ́n Daniel ò sí gbogbo eléyìí ó ní kí wọ́n ṣe bí wọ́n ṣe fẹ́ nítorí pé ó kún fún ìfẹ́ òtítọ́ àtòdodo ìfẹ́ òtítọ́ ó fi lọ́kàn balẹ̀ pé kí ni Ọlọ́run alágbára ó ń bẹ láàyè kò lọ́bi kankan yọ gbà wọn Ọlọ́run sì gbà kò sí nǹkan tí wọn ò ṣe sí Daniel ṣùgbọ́n Daniel kò ṣe kí ni kò sọ ìfẹ́ yẹn nù kí ló fà á nítorí pé iná ẹ̀mí mímọ́ àtàgbọ́ Ọlọ́run ó kún ayé Daniel orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé tí gbogbo agbára tó tayọ tó ga jùlọ kóòdù mi kò sí mọ́jọ́ lódìdí ní gbogbo ọ̀nà kí tó wájà wá kí tó pọ̀ sí lágbára nínú Ọlọ́run àlàyé òǹkóhun ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ kọ́mọ lè ṣí láti lè ṣe kíni láti lè mú mi sọ ìfẹ́ òtítọ́ àtòdodo nù nínú ayé mi kọ́mọ sì ṣí láti mú mi gbàgbé ohun tí ń ṣe ìfẹ́ òtítọ́ àbí láti gbé ìfẹ́ òtítọ́ àtòdodo sẹ́gbẹ́ kan láti mọ lè mọ gbẹnu rẹ̀ mọ́ láti mọ ṣe ohunkóhun tó yàtọ̀ sí ti ṣe òfin àti àṣẹ àtìlànà Ọlọ́run àlàyé àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ ọlọ́run alààyè ti gbogbo agbára àti òkè àtòrí tẹ̀mí wa ìtọ́ga tó lóko tó ìpè tó dùn mọ́ tó náà kàwé ọ̀yà kóòlù mi àkóso mọ́ dòdòdò kóòlù mi àmọ́ dòdòdò àti kóòlù mọ́ dòdòdò ní gbogbo ọ̀rọ̀ kí tó wá pọ̀ sí akí tó jáde gbàjọ àti wà lórí ọlọ́run àti Jésù Kristi àti wà lọ ti gbogbo agbára yẹn tó wà ní kàwé Jésù Kristi ti gbogbo agbára tó wà nínú kó àtàjírí àti Jésù àti orúkọ Jésù Kristi àti gbogbo agbára tó wà fi tó lọ́wọ́ ayé rẹ olóògùn ojú fẹ́ jùlọ ní orúkọ Jésù Kristi àdìláì àti láíláí ohun kan àníkọ́mọ̀ ṣe ṣe ẹnikẹ́ni kan kọ́mọ̀ ṣe ṣe àríṣẹ́rẹ́ kíṣẹ́ kan àníkọ́mọ̀ ṣe ṣe èyí tí ó mú mi mú kí ìfẹ́ òtún àdòdò àníkó fi ayé mi ṣe àbí kí mú ìfẹ́ àdòdò kí gbé sẹ́gbẹ́ kan àyàtí àmọ́ ṣohun kóhun tí ó yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run alààyè àyàtí àmọ́ ṣohun kóhun tó yàtọ̀ sí ìtútọ́ àdòdò Ọlọ́run alààyè àyàtí àmọ́ ṣohun kóhun nípa tara àbí nípa tara àbí nípa torí tara ó ìdẹ́ mọ́ kún ayé mi kó sì mọ́ dòdòdò ìdẹ́ mọ́ kún ayé mi kó sì mọ́ dòdòdò ní gbogbo kún ayé mi kó sì mọ́ dòdòdò ní gbogbo ọ̀nà àyíkí tó mọ̀ pọ̀ sí ní ọkùn àtagbára àyíláṣí mẹ́sẹ̀ rẹ̀ àyíláṣí mọ́ rí ohunkóhun kan àyíláṣí mọ́ rí ẹnikẹ́ni kan àyíláṣí rí àyígbéṣẹ́ kí gbéṣẹ́ àbíṣẹ́ kíṣẹ́ kan èyí tí ó mú kí gbé ìfọ́tò àti ìṣẹ́gbẹ́ kan ìfọ́tò ní gbéṣẹ́gbẹ́ kan àyíláṣí mọ́ ṣe ìfẹ́ sára àyíláṣí mú kí ìfọ́tò àdúró ní àdínkù fẹ́ mi ṣe àyíkíbájẹ́ tó ń ṣe ìfẹ́ sára ó ìdẹ́ mọ́ kúnni mi àmọ̀jòdè tí gbogbo àgbà àtọ̀kasẹ́ àti wọ́n wà ní káwọ́ Jésù Kristi ẹ̀kúnni mi kò sì mọ́jòdè láyé àti láyé ní orúkọ kí mo kún fún ìfẹ́ àtòdò tó ga sí ìjọ kí sì mọ́ gbẹ̀rẹ̀ nígbà gbogbo jáde lábẹ́ àbòsí lábẹ́ òkú òfin tó kí ló mọ̀ tó àbílẹ̀ wọ́n wájú ẹni kí yóò kí ni wọ́n òkú kò sì mọ́ títọ́ láyé àti láyé ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná bíbí mọ Ọlọ́run alààyè tí gbogbo agbára tá kò lè ròyìn rẹ̀ tán ó kún ayé mi ó sì ń jò ní gbogbo ọ̀nà láì ìsinmi àti láṣàrẹ mo á tún pọ̀ sí mo tún jẹ́ agbára lọ́dún àti wọn lọ tí gbogbo agbára ayàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi ní gbogbo ọ̀nà mo tún wá kún fún ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo tí ṣètò Ọlọ́run alààyè àti ṣètò Ọlọ́run alààyè ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbéga gbogbo ilẹ̀kùn orí gbogbo tá ó ṣí fún mi jà tí wọn lọ ìgbéga ọ̀tún àwọn ọ̀rànlọ́wọ́ ògo àwọn ọ̀rọ̀ tó ta tó lógo tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ tí ń ṣe ìrànlọ́wọ́ aṣọ orí gbogbo jújà tí wọn tó rí wọn gbà lọ́pọ̀lọpọ̀ mo wá tẹ̀lé tó ń pọ̀ sí ní ògo jà tí wọn lọ mo dé tó ń ta inú ògo jà tí wọn lọ mo dé tó ń gbilẹ̀ ní ògo jà tí wọn lọ gbogbo rẹ pẹ̀lú ògo tó wá sí ìmúṣẹ pọ́pátá ní ọ̀tún jà tí wọn lọ àdúrà rẹ̀ dá ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì o ìgbẹ́ bèbí mọ Ọlọ́run alààyè pẹ̀lú agbára tó ta tó lóko tó lè gbé tó lọ ó kún ayé mi ó ń tì òdòdó ó kún ayé mi ó ń tì ọlọ́pọ̀lọpọ̀ láì sinmi Násárẹ́tì àní ojoojúmọ́ ó sùn jó sí oṣù pọ̀ sí ojoojúmọ́ jújà tí mo tún wá pọ̀ sí ní agbára àti ilé bèbí mọ́ mo tún pọ̀ sí ní agbára àti mo tún jẹ́ agbára ní ọ̀tọ̀ àti àìnínú Ọlọ́run àti Jésù Kristi ti gbogbo agbára ayé àtọ̀rọ̀ rè ìtọ́wà ní káwọ́ Jésù Kristi àti gbogbo agbára tó wà nínú kọ́ àtàjírí àti Jésù àti orúkọ Jésù àti gbogbo agbára tó wà fi tó lọ́wọ́ ayé ní gbogbo ọ̀nà àìní ọ̀tún mo tún kún fún ìfẹ́ ọ̀tún jà tí wọ́n lọ yàtí tí ṣe ìfẹ́ tó ìdúró látòkè látòtèmí látòdó lọ́wọ́ àlàyé wa àdìbò tó pọ̀ sí ní ìfẹ́ àtúntò ìdúró gbọ́ àdìbò tó yọ fún ìfẹ́ tó ìdúró tí ó dẹ́gẹ́ tó dàpọ̀ kankan nínú gbogbo rẹ̀ nínú ẹ̀kọ́ Jésù Kristi ti gbọ́ látòkè wa àdì pàṣẹ àdì àwọn ọ̀rọ̀ tó ga tó lògó tó lè gbé tó ní wọn gbà kọgbì láti gbé àdìmọ̀ tó máa rí gbọ̀tà tó máa lọ àdì gbogbo àwọn ìrànlọ́wọ́ tó ga tó lògó tó lè gbé tó ní wọn gbà kọgbì tó ga tó lògó tó àdìmọ̀ tó ní gbàtà wọn lọ èyí tẹ̀síwá tó lògó tó àdó dé tàbí ló dé bá mi nígbà gbogbo náà àdìrú ṣọ́ọ̀ṣì òṣèjọ́ mi dáwọn ní gbogbo ní orúkọ Jésù Kristi àdì àyọríṣẹ́ rere gbogbo àtúnjẹ́ ìpín nígbà gbogbo náà àdìrú ṣọ́ọ̀ṣì òṣèjọ́ nínú ayé mi gbogbo tí mo sọ pátá ní orúkọ Jésù nínú ògo ànímọ̀dé tó ń pọ̀ sí nípa agbára tòkè wa àìnínú ògo mọ̀dé tó ń ta nípa agbára tòkè wa ní ẹ̀mí mímọ́ ànímọ̀dé tó ń pọ̀ sí nípa agbára tòkè wa àní gbogbo rẹ̀ pátá pẹ̀lú ayọ̀ tó ga tó lò pẹ̀lú ògo tó ga pẹ̀lú ìgbéga tó gbé ògo tó àní mo bẹ̀ sí wá sí mi ṣe wáyé ní gbogbo ànímọ̀dé tó ti ní ògo bọ́nú ògo inú gbéga bọ́nú gbéga inú ṣe bọ́ ṣe inú oríire bọ́ sínú oríire ní ọ̀tún náà tó lójoojúmọ́ nígbà tí gbogbo ògo àti èsì ìjẹ́jọ́ tó mọ̀ jẹ́sán láì tẹ́ ní orúkọ ti Jésù Kristi ilẹ̀kùn gbogbo àní o tó wá sí fún láti wà tó lọ ilẹ̀kùn gbéga ọ̀tún ó sí fún gbogbo àti wọn lọ nípa ìrànlọ́wọ́ àtúkà tó tẹ̀lé Ọlọ́run àlàyé wa pẹ̀lú ìfẹ́ mi àtọ́gbà tó gòtò rẹ̀ tó pa ibi tó jòrò ibi tó tí mo tún mú mi tó tún pọ̀ sínú rẹ̀ ní ojoojúmọ́ nígbà tí gbogbo ògo jẹjẹ yóò sì yìn sí ìjẹsán láti yóò sì máa jẹsán nígbà gbogbo ọjọ́ gbogbo. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó tayọ jùlọ ní gbogbo ọ̀nà mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi jújà tẹ̀ wá lọ nípa ìfẹ́ tó ga tó tayọ tó dógójọ tó lè gbé tó lọ tí ṣe tọ́lọ́run àti Jésù Kristi ni èmi náà wá kún pọ̀ sí nífẹ̀ẹ́ mo tún kún fún ìfẹ́ jújà tẹ̀ wá lọ nípa èmi ní Jésù Kristi ní Ọlọ́run ni mo di àpáta ìjìgbòlù tó ń kọlù tó ń lọ lùlù ìtẹ́pẹ́ ìké tó wà kọlù ó di fífọ́ tútù mo di iná àtàjọrò èyí tó ń jóru tẹ́rú èyí tó túmọ̀ sí pé àrí kò sí ìdádúró àbídìnà kankan fún mi mọ́ ohunkóhun kò lè dúró lọ́jọ́ àbí tán fàmí lẹ́yìn àmì dábí tó sójú kan náà mọ̀ èké ìtọ́ bá dànù báyìí ó di kíkọlù ó di lọ́lù ó di jóru tẹ́rú fún mi láì mú ní àkàkàdá ní àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ tí Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó tayọ tó ga tó lògùn tó lè gbọ́ ó kọ́ ayé mi ó sì jòrò ní gbogbo náà mo tún jẹ́ àgbà mo tún pọ̀ sí ní agbára ní ọjà tí wàá lọ ti gbogbo agbára ayé àtúntò wà ní kàwé àti tó gbogbo agbára tó wà nínú kó àtẹ̀jẹ̀ tó gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù gbogbo agbára tó wà ní orúkọ Jésù Kristi àti gbogbo agbára tó fi tó ayé rẹ̀ ní gbogbo ọ̀nà àní pẹ̀lú ìfẹ́ tó ga tó lọ tó jẹ́ tọ́lọ̀ kún fún ni àní wọ́n bí náà kú àti Jésù Kristi àní mo náà kún fún ìfẹ́ ọ̀tún lójoojúmọ́ mo tún pọ̀ sí ní ìfẹ́ àtúgbà tó ní ọ̀tún lójoojúmọ́ ní gbogbo ọ̀nà nípa èmi ní Jésù Kristi náà mo jẹ́ àpáta gbogbo èyí tí ń kọlù èyí tí ń lọ dúró ìjẹ́ pé ìkéde wa kọlù odi fífọ́ tuntun mo di ní àtàjọ dúró èyí tí ń tó láìkú sí mi ní orúkọ Jésù Kristi èyí fìdí rẹ̀ múlẹ̀ pé ìdíwọ́ ìdìní àtàkùn àdínkù sí fún mi mọ́ ìyọ́nà ẹ̀ka òsì fún mi mọ́ èyíkéyìí ẹnikẹ́ni agbẹ́ yòókù tó máa dánwò àìdókò jẹ́ odi kíkọlù odi lílọ̀ ló odi jó tó fún mi ẹ̀yìn múlẹ̀ àkàndá ni ní orúkọ Jésù Kristi àìnẹ́mọ̀ràn okò ayé mi ló sì jó òdìdí ní ẹ̀mọ́ okò ayé mi ló òdìdí ní gbogbo ọ̀rọ̀ wọn á tún wá kún fún ìfẹ́ tó ga tó lóko jọ láti lè mọ́ àìlátọ̀dọ̀ Ọlọ́run àlàyé àmójẹ́ àìní èmi ní Jésù Kristi náà mo jẹ́ àpáta ti gbòòlù ní àtàjọ dúró èyí tí kọlù tí lọ́ọ́ dúró èyí tí jó tó tẹ̀ ìgbẹ́ ìkéyìí tó bá kọlù odi fífọ́ tuntun ìdádúrà bí ti wọ́n jẹ́ àìsíkò sí fún mi mọ́ àìláti mọ̀ ní tẹ̀síwájú tó ga tó lóko jọ láti mọ̀ pọ̀lú láti mọ̀ gbìlẹ̀ láti mọ̀ ṣàṣù tó ga jù láti mọ̀ àwọn ọ̀nà lọ́wọ́ ìgbéga ọ̀tún lójú àti èyíkéyìí tó bá jẹ́ wọ́n àìlójú kíkọlù ojú lọ́ọ̀lù ojú tó fún kábàá ní ọ̀dọ̀ mi wáta bẹ́ẹ̀ ni gbogbo ògùn sì Jésù mọ̀ jẹ́ tán láti láì ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún ìfẹ́ mo kún fún iná ẹ̀mí mímọ́ àtàgbà tó ga tó lógo jọ tẹ́lẹ̀ gbé tí òun di wọn látọ̀dọ̀ Ọlọ́run àlẹ́wà mo tún wá pọ̀ sí ní agbára mo tún jágbá nínú Ọlọ́run ju tàtí wá lọ ní gbogbo ọ̀nà ànípẹ̀lú agbára yàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi tó wà nínú kó àtàjídé àti Jésù àti orúkọ Jésù Kristi tí gbogbo agbára tó lọ fi ń jọ́lọ́run ìjìnlẹ̀ ìfẹ́ tó ga tó lógo jù lọ ni mo tún kún fún ìfẹ́ ju tàtí wá lọ mo tún pọ̀ ní ìfẹ́ ju àti wá lọ ní gbogbo ọ̀nà èmi ní Jésù Kristi ní Ọlọ́run ni mo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìnnì tó ń gbé jìnnì gbogbo mi ìyọnu ìnira ìdíwọ́ ìdènà àtakò àti ìpọ́njú kò sí fún mi mọ́ kò sí fún ṣẹ̀ṣẹ̀ ojú ọjọ́ mọ́ èyíkéyìí tó bá tún wá gbégbèsè àìláti sọ pé òun fẹ́ mú iye ogun àbí ìpọ́njú àbí ìnira kan bá iṣẹ́ ìbàbí òun kò ṣe mi lójijì ó di gbígbé dànù lójijì ikú mú kúrò ayé lójijì àìní ojú ohun tí àìní ó ń pa àrùn àti ohun àti gbogbo rẹ pátá àti gbogbo pẹ́pẹ́ àti agbára àti gbogbo àwọn ìgbìmọ̀ nípa gbogbo ní orúkọ ti Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi sí Násárẹ́tì iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àìpọ̀ lágbára tó ga tó tẹ́lẹ̀ gbé tó lọ tí kò lódìwé tí kò nákàwé tí kò àfijọ́ ó kún ayé mi ó ń jòdìdì ó kún ayé mi ó ń jòdìdì ní gbogbo ó kún ayé mi ó sì jòdìdì láì síbi àtẹ̀lẹ́sẹ̀ lórúkọ ó kún mi ó sì jòdìdì ní gbogbo ọ̀nà àdìmọ́ àtúnwé jágbá bò tó pọ̀ sí jágbá náà náà jàṣẹ́ wá ní orúkọ Jésù ìfẹ́ òtún ìfẹ́ òdodo látọ̀kọ̀ láti ọ̀dọ̀ wà àdì ó tún wá kún ayé mi ó tún pọ̀ sí ọjọ́ mo tún pọ̀ sí ní ìfẹ́ tó ọdún láti ọ̀dọ̀ lọ́wọ́ àdì nípa agbára àti gbogbo agbára ayé àtúntò wà ní kàwé tó ṣe àti gbogbo agbára tó wà nínú kó àtẹ̀jẹ́ àti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ tó wà ní orúkọ Jésù gbogbo agbára tó wà fi tó ayé rẹ̀ ní orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀nà èmi ní Jésù Kristi àní mo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo jìnnìjìnnì tó gbé jìnnìjìnnì gbogbo mi ìyọnu ìnira ìdààmú ìfòró àti ìpọ́njú àti ìjákulẹ̀ kan àní àṣetì àní kò sí fún mi àní kò sí fún ṣẹlẹ̀ ṣàṣojú àmì gbogbo ìṣẹ̀tì wọn bá láì àtẹ̀lẹ́ ní orúkọ Jésù Kristi ẹnikẹ́ni agbára kan ìjọba kí bá bí ohun kóhun ìgbìmọ̀ kí yóò kóhun ṣe tó bá tún wá gbẹ̀rù lásán àní láti tún gbé ìyọnu àbí ìdíjogun àbí ìnira kan ti dé fún mi ṣe lójijì àní agbẹ́dànù àní lójijì ikú aparun kúrò àyè lójijì ikú amukúrò àyè àti ohun àtagbára àti pépà àti gbogbo àwọn olùfọwọ́sọ àní lójijì àní agbẹ́dà àti gbogbo àní lójijì àní ikú amukúrò àyè ti gbogbo lójijì àní aparun láti ti gbogbo láì kò sí mi kan nígbà tí gbogbo gòsì ètò ìsìnkú tó tẹ̀lé àní orúkọ Jésù iná mi mímọ́ náà mo kún ayé mi oúnjẹ òdòdó lọ́pọ̀lọpọ̀ tí gbogbo apá tó yẹ sọ àní gbogbo àgbo di ẹrù àti jìnnìjìnnì náà èyí tó ń gbé ẹrù gbogbo àti jìnnìjìnnì gbogbo mi nígbà èmi ní Jésù Kristi náà pẹ̀lú fẹ̀ tó ká tó kún ayé mi tó ṣòro láti lọ́rọ̀ láti lè mímọ́ ìdàdúrà bí wọ́n ìdílé kan bí ọ̀nà kò sí fún kò sí fún kò sí fún kò sí fún ṣe kò sí fún ọjọ́ mi àní kò sí fún mi náà kan àbí náà mi náà mọ̀ ògo ṣe tó náà àní mo kọ́ ọdún ẹ̀rẹ́ tó gbọdọ̀ nípa àbàtàṣẹ́ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run rẹ̀ ní gbogbo ọ̀nà tí gbogbo agbára èyí tí a kò lè ròyìn tán bẹ́ẹ̀ ni mo tún pọ̀ sí ní agbára mo tún lágbára nínú ọjọ́ àti wá lọ ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára ayé àtúntò wà ní kàwọ́ Jésù Kristi ni èyí tó wà nínú kó àtàjílẹ̀ Jésù tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó wà ní orúkọ Jésù Kristi ni èyí tó lọ fi ń jẹ́ Ọlọ́run ológo jùlọ ni gbogbo tí ń ṣe ògo mi ó di gbígbà padà fún mi gbogbo tí ń ṣe ògo mi ó tẹ̀ mí lọ padà gbogbo tí ń ṣe àwọn ìpín mi àwọn ètò mi àwọn oore mi tàti jùlọ tàti gba sómi rẹ àdìgbà pátá ó di dá padà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ọwọ́ gbogbo ẹsẹ̀ ìta gbélé wọn ni ọgbẹ́ dànù a sì gé wọn dànù tí gbogbo kò sí òkè tó tún kò síbi kankan mọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ògo nínú àwọn ọ̀ràn mi gbogbo tó yẹ kó jẹ́ lílò èyí tí wọn ò rí ló tán fi kú ní ẹ̀yìn àwọn ọ̀ràn ṣáájú ni pátápátá èyí tó jẹ́ ìpín mi mo gba gbogbo ẹ̀ padà láì kó ẹyọ kan lẹ́yìn àní nínú ayọ̀
àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àṣẹ ọmọ òṣìbẹ̀ sí gbogbo wọn lò èyí tí ẹ pé kò tún sí yọ làbí ní akankan láti ní akankan fún mi mọ́ láì àti láti ọ̀rọ̀ ẹnikẹ́ni yóò wà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run alààyè pẹ̀lú agbára tó ta tó lógo jọ tó lè gbé tó lè ó kún ayé mi ó sì ń jó ní ọ̀tún ní odidi ní ojoojúmọ́ láì sinmi àti náà sàrèdè gbogbo ọ̀rọ̀ mo tún jágbá mo tún pọ̀ sí ní agbára ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tún ní rere àìnínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀rọ̀ pẹ̀lú agbára tí a kò lè fẹ́ sọ́dọ̀ a kò lè ròyìn tẹ́ láti ọkọ̀ àti ayé àtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi àìní pẹ̀lú gbogbo agbára àìtọ́ wà nínú kó àtàjẹ́ Jésù Kristi tí gbogbo agbára àìtọ́ wà nínú ẹ̀jẹ̀ àti orúkọ Jésù tí gbogbo agbára tó fi jọ́lọ́run ayé Ọlọ́run lógo tó ní gbogbo góòdì ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ọgọ́ mi àní pátá àní òjijì gbé ọ̀padà fún ní àkùtì mi kankan àní ọ̀tẹ̀mí lọ́pàá àkùtì mi kankan àní orúkọ tí gbogbo títẹ̀mí lọ́pàá àní gbogbo ìdìgbò àfúnlẹ̀ àkùtì mi kan sẹ̀ àní gbogbo tí sàwọn ètò àwọn olè máa ń pè gbogbo tí àtijọ́ lọ́jọ́ tó pẹ̀lú àní gbogbo pátá tèrètè òjijì àpàdà fún ní orúkọ tó kọsẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ àìtó gbọ́dá gbélé gbogbo tí àìtó àti pé gbogbo àwọn gbẹdànù àsìgbéda tó gbogbo láìkùtì mi kankan sẹ̀ àní kò tún ságbà kàbíjọba kan tó tún tóbẹ̀ láti gbẹ́ owó láti gbé ohun ṣe tó mímọ́ láì tẹ́lẹ̀ ní orúkọ tó kọsẹ̀ gbogbo tí sẹ́ àwọn ògo àwọn ọ̀rẹ́ tó yẹ kí wọ́n lò tún wò lò tó fi kóòdù ẹ̀ gbogbo pátá tèrètè gbogbo òdi ẹ̀mí dídá pa fún mi gbogbo tó jẹ́ ìpè báyìí gbogbo ọbẹ̀ òdi gbígbà padà fún mi kò síbi kan gbogbo òdi gbígbà fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àtìlọ́wọ́ àtàtìlọ́wọ́ rẹ̀ àdìgbò bẹ̀ sí gbogbo wọn lò láì mú ìnira kankan pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlọ́wọ́ rẹ̀ pẹ̀lú lẹ́ẹ̀mí bí màtá gbọ́ ọlọ́wà nínú ayé mi ní ọ̀tọ́jú láìsí mẹ́sàn-án ní orúkọ tí mo bẹ̀ sí gbogbo wọn lò nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura sagbọ́ rẹ̀ àìtítayọ̀ àìmọ̀bẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ gbígbà àmọ̀bẹ̀ sí gbadigbà lọ́gbọ̀gbọ̀ pẹ̀lú ìfẹ́ tó ga tó lè tó nàkàwọ̀ tó nàkàwọ̀ ní orúkọ tí Jésù Kristi nígbà tí gbogbo gòsì jẹ́ tó ṣe mọ̀ jẹ́ tán láyà àti láyà ní orúkọ tí Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mọ́ Ọlọ́run ó kún ayé mi ó sì ń jò ní gbogbo ọ̀nà tí gbogbo agbára ìtọ́gàjọ tó tayọ tó lẹ́gbẹ́ tó lójú wọn ní ọ̀tún ní rere wọn á tún pọ̀ sí ní agbára mo tún jẹ́ agbára ní ọ̀tún ju àti wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi gbogbo ọ̀nà àti pẹ̀lú agbára tó kún fún ìfẹ́ tó ga tó yògò tó lẹ́gbẹ́ tó lójú wọn ni ti gbogbo agbára ayàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi tó wà nínú kó àtàjídà àti Jésù àtorúkọ Jésù ni gbogbo agbára tó lọ fi ń jọ́ lọ́rùn ayérayé ni ìkórè tó ga tó yògò tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tó fọ̀pọ̀pọ̀ wúrà fàdákà ọ̀rọ̀ ohun rere àti gbéga gbogbo látọwọ́ Ọlọ́run alàṣẹ wa pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́wọ̀n Ọlọ́run alàyè ní ànító àníṣẹ́kù àníàkùnrin ọbẹ̀ sì di kókó fún mi pẹ̀lú fẹ́ tó ga tó lógo jùlọ àyítí Ọlọ́run fi jẹ́ Ọlọ́run bàbá ọmọ mẹ́ta lọ́kàn ni àyító ní síbi ànímọ̀ bẹ̀ sí ní kọ́yọ̀ rẹ̀ ayọ̀ ní àyító àṣekọ àníàkùnrin tó bẹ̀ jẹ́ pé àyíkò sí láti bá dé pé kí ni ògo tó jòrè títí ọ̀gbẹ́tẹ̀ lórí ẹ̀mí kẹ́yìnbọ̀ bẹ̀ sí ní gbogbo ọ̀rọ̀ nínú àwọn ọ̀ràn mi gbogbo tí ń ṣe àwọn ògo tí wọn fàyè gba àwọn ìfàtìmọ̀lò ìbẹ̀rẹ̀ sí ní gbogbo ọ̀rọ̀ pátá àní gbogbo tí ń ṣe àwọn oríire ìgbéga aṣọ́rúgbó tí wọn fàyè gba àwọn ìlàtìmọ̀tì ìbẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀rọ̀ pátá pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́wọ̀ àtàgbọ̀rọ̀ Ọlọ́run alààyè ẹni tí kò yí padà tí kò sì lè bàtó ní gbogbo agbára àtàṣe níkàwọ́ ní gbogbo ọ̀nà àmọ́yé gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé wọ́n bẹ̀rẹ̀ sí ti pàṣẹ mi dẹni ìgbàlà wọ́n bẹ̀rẹ̀ sí pàṣẹ mi dẹni tí ayé wọn bọ́ nínú ìdà tó ń bá gbogbo wọ́n jẹ́ ti pàṣẹ mi dẹni tó ní ẹ̀rí tó lógo tó ga jùlọ ìjẹ́ pé orin ọpẹ́ orin yẹn orin ògo tuntun tó ga tó lógo jùlọ wọ́n bẹ̀rẹ̀ sí gba ayé ẹnu kọ̀ọ̀kan èyí gbogbo ayé sì mí tìtì tí gbogbo ìjọba sátẹ́nì ìjọba òkun ó sì ń wó lulẹ̀ tó sì ń parun pátápátá ní ọ̀tún lójoojúmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì iná mímí mọ́ Ọlọ́run alàṣẹ tí gbogbo agbára èyí tí kò ṣe ró ìtàn tí kò lákàwé tí kò lábìjọ ó kún ayé mi ó sì ń jó lórí lọ́pọ̀lọpọ̀ ní ọ̀tún ní rere pẹ̀lú ìfẹ́ tó ga tó lógo tó ẹgbẹ́ tó lójú wọn ni nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ni àìtí ẹ̀mí bẹ́ẹ̀ ni àní gbogbo ọ̀rọ̀ bó tó wá jẹ́ra wọn bó tó pọ̀ sí ní agbára ní ọ̀tún àti wọn lọ tí gbogbo agbára ayé àtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni tí gbogbo agbára tó wà nínú kó àtàjírí àti Jésù àtorúkọ Jésù Kristi tí gbogbo agbára tó lọ fi jọ́lọ̀ ayé ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi ìkórè ayọ̀ tó ga tó lógo tó ẹgbẹ́ tó lójú wọn ìtọ́ tayọ jùlọ tí kò ní àti àkọlé ìròyìn tẹ̀ àkọlé sọ nípa ìtẹ̀lẹ̀ èyí tó fọ́pọ̀pọ̀ wúrà fàdákà ọ̀rọ̀ oríire ìgbéga gbogbo àṣírí gbogbo pátá ní àdìtó àyìnṣẹ́kọ̀ àyàkọ̀ṣe ẹ̀yà ọbẹ̀ sì di kíkó fún mi ní àdìtó àyìnṣẹ́kọ̀ àyàkọ̀ṣe ọbẹ̀ sì di kíkó fún mi lọ́pọ̀lọpọ̀ tó bẹ̀rẹ̀ pé àyè kò sí láti lè gbà àyè tó bẹ̀rẹ̀ pé àyè kò sí láti lè gbà ṣe àní orúkọ Jésù ọbẹ̀ sì kò fi láti àṣẹ lọ́gbọ́n láti kọ́ àṣẹ ìdọ́bẹ̀ sí àní orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí kò mọ̀ sí gbogbo wọn rí gbogbo wọn lọ́sẹ̀ àìrírí àtàbà mọ̀ bẹ̀ sí gbogbo wọn ògo èyí tí wọn fà ìgbẹ́nikẹ́ni nínú rẹ̀
láti rà nínú gbogbo ọ̀nà àdébẹ̀ sí àwọn ògo yẹn lò gbogbo àwọn ẹ̀mọ̀ ìbẹ̀sẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrín tó àṣẹ tó bẹ̀rẹ̀ tó máa bẹ́ẹ̀ ni gbogbo ọjí sórí àti bí àti aṣọ́rí gbogbo tí wọ́n fẹ́ gba àwọn àyànfẹ́ ní àwọn ọ̀nà láti mọ̀ sí àti gbogbo rẹ̀ mí bẹ́ẹ̀ sí àwọn aṣọ́rẹ́ láì mú ẹ̀kọ́ àyẹ̀bẹ̀ sí gbẹ̀mí láti mọ̀ sí àwọn aṣọ àti gbẹ̀gà àti àlùyẹ lórí ojú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ojú ògo tó jòrí tẹ́tí ọ̀gbẹ́dẹ́ ní òrìrì ni ògo táwọn èèyàn tí wọ́n gbọ́ nípa àánú tó ta tó lógo jùlọ ni ìbẹ́ẹ̀ sí gbogbo ẹ̀rù nípa agbára àti àṣẹ àti fẹ́ tó ga tó lógo tó lè gbó tó lè dùn èyí tó lọ fi jọ́lọ́run bàbá ọmọ ìwé mẹ́ta lọ́kọ́ ní orúkọ Jésù ìtẹ̀síwájú tó ká tó ọbẹ̀ sì jẹ́ tèmi ìgbéga tó ká tó lógo tó ọbẹ̀ sì jẹ́ tèmi ní gbogbo ọ̀rọ̀ àdí kóòrè tó ká tó lógo tó kọ́ pọ̀ wúlò àdé ọbẹ̀ sì kó fún mi tó bẹ̀ dé mi pé kéde àmúyẹ gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn nípasẹ̀ dé mi àyè wọn jẹni táyé pé àyè wọn bọ́ nínú ogun ìdààmú ìjìnlẹ̀ àti fọlọ́ òṣìṣẹ́ èyí tí èyí padà lè dé bá iye wọn èyí tí wọ́n dé tó ní ẹ̀rí tó ká tó lógo jọ ìjẹ́ pé orin ọpẹ́ tó ká tó lógo tó tó lè gbọ́dọ̀ àní ó ń gbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wọn èyí tí gbogbo ayé sì mítìtì nípa orin ògo orin ìsìwọ̀ ọlọ́run aláyẹ tí gbogbo ti ṣèjọba ti tẹ́lẹ̀ ìjọba ó sì ń wúlò ẹ̀bẹ̀rẹ̀ ó sì ń parí lójoojúmọ́ lọ́tún lójoojúmọ́ sí nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí kó ìkórè àlọ́pọ̀lọpọ̀ àìtẹ́sọ ọbẹ̀ sì ti kó fún mi sẹ́ àìtẹ́ ó wà kò sí láti gba ètò ògo sì jẹ́ tí wọ́n sọ méjèèjì láti náà ó ṣe bàbá nítorí pé ìṣeré ògo ní forúkọ rẹ̀. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run ìwọ tó kún fún ìfẹ́ tí kò ṣe ròyìn tán tí kò ṣe ṣàkàwé rẹ̀ ọ̀yá ti gbogbo agbára tó fi dọ̀rùn iná mi mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbéga gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù lápapọ̀ ni mo béèrè fún nínú ìfẹ́ rẹ tó ga tó lógo jùlọ àti iṣẹ́ rẹ àti Jésù Kristi yàtọ̀ wọ́n fi dì mí ní àmọ̀ rẹ ọ̀tún jẹ́ tàtà wọn lọ kí ebi náà kí n lè pọ̀ fún ìfẹ́ rẹ lọ́pọ̀lọpọ̀ kí n lè mọ kún fún ìfẹ́ rẹ ní ọ̀tún lójoojúmọ́ ìtọ́ga tó tàbí tó lógo jùlọ tí ò ní ẹ̀gàn àti àbò kankan nínú ní gbogbo ọ̀nà ọ̀yà àwọn ìgbéga ọ̀tún kọ́ àmọ̀ jẹ́ tèmi àwọn ilẹ̀kùn ògo ìgbégọ̀ tó yà kọ́ mọ̀ ṣe fún mi láti dọ̀rẹ́ wa àní àwọn ìrànlọ́wọ́ ògo tó kájọ alátòrò akébẹ̀ sí ní wọn bá ní gbogbo ọ̀nà oríire gbogbo oyà kó tó àmọ̀ jẹ́ tèmi ní gbòòrò tó gbogbo apá tó fi jẹ́ lọ́rùn ìyẹn nìkan kọ́ àní láì àti láíláí àdébíkíbi yóò kó tó àti gbúrò mi àbí tó àti gbóhùn kó wúrú sí tèmi gbogbo tí ṣèjọba sátánà àtàrí àwọn ìjọ àtàrí kérekére gbogbo tí ṣèjọba àwọn ká àwọn ẹni bí ẹni búburú ni àwọn ẹni òkùn gbogbo pátá eré àsásọ ẹ̀mí nù eré àsásọ orí àtàpánù eré àsásá yàwèrè lójijì ọ̀yá àní ìlọ́kù méje ya kó bẹ́ẹ̀ sì ní sábàáyì láì àti láíláí àti èmi àti gbogbo tí ṣe tèmi adi akiyọ lẹ́nu akinira akigbókùtì akilubisi akijẹ́lọ náà akiṣe níbi èyíkéyìí ẹ̀ríkẹ́yìí agbẹ́ yòókù tó bá dán wò àyè láti gbégbèsè kí gbèsè ibìkan ní pàtí ṣe bí àbí kókó ṣe tèmi lójijì ẹ̀yà kọ́gbẹ́ dànù lójijì ìkókó mukura yé lójijì àdìkó parun òun àti gbogbo rẹ àdìkó ṣe gbogbo bàtà láì kù síbi gan ìyẹn kó jòun tá a sọ lókun àpá gẹ́gẹ́ bí akáyàn ìyá ní gbogbo ọ̀nà àdìláì àti láì àti èmi àti gbogbo tí ń ṣe tèmi ọ̀tá ìyá kájẹ tí gbogbo rẹ bẹ̀rẹ̀ sí ní darapọ̀ láti mọ bá yìnyín láti mọ yọ pẹ̀lú rẹ láti mọ yìnyín láti mọ gbóga láti mọ fògo fún orúkọ rẹ fún àwọn àṣeyọrí tó ga tó lógo jùlọ fún àwọn ìgbéga tó lógo jùlọ fún àwọn ilẹ̀kùn ògo ìgbéga tó ṣe fún ọ àti fún àwọn oríire lọ́pọ̀lọpọ̀ èyí tí kò ṣe ròyìn tán àti tí àkọni kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe nípa agbára àṣẹ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ògo ìjìnlẹ̀ fẹ́ ìwọ tó ta tó pọ̀ nífẹ̀ẹ́ tẹ́ pé kò sí òròyìn kò dákàbí kò dábìjọ ni ọ̀yá ní gbogbo ọ̀nà ọba bèbè mọ́ ò béèrè fún iná bèbè mọ́ agbára àṣẹ àti rere rẹ àti ìbájẹ́ ìbúra mo béèrè fún ọ̀rọ̀ rẹ tó gbé gbogbo àti ẹ̀jẹ̀ Jésù Kristi ni àìní ìṣẹ̀lẹ̀ ọkàn nínú ìfẹ́ tó ka tó lògùn jọ pẹ̀lú Jésù àti ẹ̀bẹ̀ mọ́ ni ọ̀yá ní ọ̀tọ̀ yàtọ̀ wọ́n fi dìmí ní àmọ́ padà àṣàṣọ́ lọ ní gbogbo ọ̀yá fi dìmí ní àmọ́ padà ní orúkọ Jésù Kristi àìní jújú gbogbo àyàkí àmọ́ kún fún ìfẹ́ òtàdó lójoojúmọ́ àìní mọ̀ pọ̀ sí ní ìfẹ́ òtàdó lójoojúmọ́ àìní mọ̀ gbilẹ̀ sí nínú ìfẹ́ òtàdó lójoojúmọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ àti àṣẹ àti ìlànà ní orúkọ Jésù Kristi náà tẹ́lẹ̀ sí ni àní gbogbo àwọn ilẹ̀kùn gbéga ọ̀tún tó yà kó àmọ́ sí fún mi àwọn ọ̀nà ògo gbẹ́tẹ́gbẹ́tẹ́gbẹ́ tó ògo tó lè gbẹ́tẹ́ ní ọ̀tún kó àmọ́ sí fún mi látọwọ́ rẹ wá sí látọ̀dọ̀ rẹ wá nípa agbá àtòkè àti agbá tó wà nínú ìfẹ́ tó ga tó ògo tó wà nínú bàbá àdùnmí sí àwọn ìfẹ́ gbogbo ní orúkọ Jésù Kristi àti àní gbogbo ọ̀nà àti èmi àti wọ́n ṣe tèmi ibi yòókù tá a bá ti gbúrò mi sẹ́ gbogbo ti ṣe sẹ́tẹ́nà dàrí kérekére gbogbo ti ṣe àwọn ẹnìkà àwọn ẹni bẹ́ẹ̀ ni búburú ni gbogbo ti ṣe àwọn ìjọba òkun gbogbo pátá ni eré àsásọ ẹ̀mí náà eré àsásọ apádùn eré àsásọ àìsàn náà àní eré àsáyàwòrè lójú ẹsẹ̀ ní gbogbo ní lọkọ yà kún bẹ́ẹ̀ sí ní sábà yìí àdókò ìkún bẹ́ẹ̀ sí ní sábà yìí ní orúkọ ìkún bẹ́ẹ̀ sí ní sábà yìí ní orúkọ ìkún bẹ́ẹ̀ sí ní sábà yìí ní orúkọ ìkún bẹ́ẹ̀ sí ní sábà ògo òyìnbó sì bẹ̀rẹ̀ tí wọ́n lọ́wọ́ aláṣẹ mo ní láì àti lálẹ́ àti èbá gbogbo ṣe tèmi àti akiyọlọ́nu akinilára akirobisi akigbógunti akidẹ́nu akitako àìnínú fẹ́rẹ̀ tọ́ka tó lóko tó lẹ́gbẹ́ tó lójú wọn èyíkéyìí ẹnikẹ́ni agbára yòókù ìjọba yòókù tó bá dán wò àìlásán tó dán wò àbí tó gbé láti gbòòrò lásán ó yá lójijì
lójijì kò gbé dànù tí gbogbo lójijì ikú kò mú kó rẹ lójijì àdínkù kó ṣe parun àti òun àti gbogbo rán rẹ àti òun àti gbogbo ẹgbẹ́ àti pépà àtúnṣe àti gbogbo àwọn olùfọwọ́sọpẹ́ láì àti ní orúkọ tó Jésù Kristi náà àìnígbàgbọ́ lọ́jọ́ gbogbo àti èmi àti gbogbo ṣe tẹ̀mí ní gbogbo ọ̀nà ní ọ̀tún lójoojúmọ́ àìkí gbogbo àjẹni tí gbogbo ẹbẹ̀ sí dákun láti mọ báyọ̀ láti mọ yorùkọ lógo láti mọ gbogbo láti mọ fọkàtòkò forúkọ rẹ fún àwọn ìgbéga ọ̀tun fún àwọn àṣírí ògo tuntun fún àwọn oríire tuntun ìtọ́ka tó lógo jùlọ ni àní fún àwọn ilẹ̀kùn ògo rẹ gbogbo tó ń ṣe àìní ọ̀tún gbogbo àní fún àwọn ìrànlọ́wọ́ tọ́ka tó lógo tó lógo tó rẹ tí ní ibẹ̀ sí nígbà àti gbogbo ṣiṣẹ́ náà ti ṣojú àbẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo náà láti mọ pọ̀ sí láti mọ gbèrè láti mọ tàṣe tí ògo ṣiṣẹ́ tí ó sì mọ jẹ́ tìlẹ̀ ògo orí forúkọ ipò ti ṣe ìforúkọ ayé mẹ́ta gbà ọgbẹ́ olùgbà yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ọlọ́run nínú fẹ̀rẹ̀ tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn ní gbogbo ọ̀nà ọ̀yà ayé mi kó tó àmọ́ tayọ ní ògo Jésù lọ iṣẹ́ òjò ọjọ́ mi iṣẹ́ òjò mi àkótó àmọ́ tayọ nínú ògo Jésù lọ ní gbogbo ọ̀nà àwọn ìrànlọ́wọ́ ìtí ayé mi nílò láti mọ tayọ nínú ògo láti mọ pọ̀ sí nínú ògo tuntun lójú yá kí n bẹ̀rẹ̀ sí nínú wọn bàbá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìrẹ̀rẹ̀ ni mo béèrè fún ọlọ́run ayérayé ìjìnlẹ̀ ìfẹ́ tó ga tó lógo jùlọ ni yàsúre sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ àtagbára ni mo béèrè fún ọlọ́run ìfẹ́ òtítọ́ ọlọ́run dodo ni àdìsọ̀rọ̀ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà tí mo wá gbá tó fi jọ ọlọ́run ni ní orúkọ Jésù Kristi náà ẹ̀ṣẹ̀ ọ̀yà ayé mi kó tó àmọ̀ fọ̀ ní ògo bó ṣe fọ̀ ní ògo ayé mi kó tó àmọ̀ dàgbà ní ògo bó ṣe fọ̀ ní ògo àìnínú fẹ́rẹ̀ tó ga tó lógo tó lógo ní orúkọ Jésù Kristi àìgbéga tó lógo tó àmọ̀ jẹ́ tèmi àwọn ilẹ̀kùn gbẹ́ gbogbo ẹ̀kọ́ tó àmọ̀ sí ibùdó sí fún mi lọ àwọn ìrànlọ́wọ́ gbogbo táyé mi nínú àìsíṣẹ́ mi nínú àìsíṣẹ́ mi nínú láti mọ fọ̀ nínú ògo tó mo ṣe wọn ní ògo láti mọ gbilẹ̀ ní ògo tó ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní wọn bàbá ní orúkọ nípa ìfẹ́ tó ká tó ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní wọn báyìí àyè nípa ìfẹ́ tó ká ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní wọn báyìí ògo kó sì mọ̀ jẹ́ ìbòjẹ́ àyè kí tó pọ̀ ní ètò ògòjọ́ òṣìṣẹ́ bàbá nítorí pé ìjìnlẹ̀ ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́dàá ìwọ ọlọ́run ìfẹ́ olùfẹ́ òtítọ́ olùfẹ́ òdodo ìtọ́ga tó dára jùlọ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi nínú fẹ̀rẹ̀ ètí kò lódiwọ̀n nínú fẹ̀rẹ̀ tí kò sẹ́ni kankan tó lè sọ nípa rẹ̀ tán ètí wà láàrin wa àti Jésù Kristi àti ẹ̀mí mọ́tẹ́ fi jẹ́ mẹ́ta lọ́kàn ni súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi gbogbo ìrànlọ́wọ́ tí ayé mi nílò yàrá gbogbo ìrànlọ́wọ́ tí iṣẹ́ ìrànlọ́wọ́ tí ojoojúmọ́ mi nílò láti mọ gbilẹ̀ láti mọ gbòòrò láti mọ tayọ nínú ògo lójoojúmọ́ ní ọ̀tún ju tẹ̀tẹ̀ wá lọ láti mọ tinú ìgbéga kan bóríga ní ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀sì ní ìgbéga tuntun lójoojúmọ́ ni olúwa àìkébẹ̀ sí ní rí wọn bàbá àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá súre sínú ayé mi ó àdìsọ̀rọ̀ àtàgbàṣẹ́ mi dídùn fẹ́ẹ̀rẹ̀ tó ga tó ta tẹ́lẹ̀ tó dòwò tó nàkàwé tó dòfin tó nàfìwé tó nàfìjọ èyí tẹ́lẹ̀kẹ́ ló ló sọ ẹ̀bí ròyìn nípa rẹ̀ tẹ́lẹ̀ èyí tí ò fi jẹ́ ọlọ́run bàbá ọmọ ẹ̀bí mímọ́ ni mẹ́ta nínú ọkàn ni àti wà Jésù àti ẹ̀bí mímọ́ ní orúkọ Jésù bàbá súre sínú ayé mi ayé sọ̀rọ̀ àtàgbàṣẹ́ ayé mi ní gbogbo ọ̀nà àyè ní gbogbo ọ̀nà àyè ní gbogbo àwọn ìrànlọ́wọ́ tí ayé mi nílò àyè ní gbogbo àwọn ìrànlọ́wọ́ tí ṣẹ́wọ̀n mi nílò àyè láti mọ gbìnlẹ̀ láti mọ gbòòrò láti mọ pọ̀ sínú ògùn tuntun láti mọ táyé ní ògùn tuntun láti mọ tún gbéra ìgbéra bọ́ọ̀lù gbéra náà tún lójoojúmọ́ láti mọ inú ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀sù ìṣẹ̀lẹ̀ náà tún lójoojúmọ́ ní orúkọ yá kí bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ọ̀nà tí bàbá ti fẹ́ àyè nínú fẹ́ẹ̀ tó ga tó gòtò yá kí bẹ̀rẹ̀ sí wà ní orúkọ tó àyè bàbá súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀tàgbà àyè ní gbogbo ọ̀nà àyè kí bẹ̀rẹ̀ sí rí àwọn ọ̀nà tó ga tó gòtò lè gbòtò wà àyè ní gbogbo ọ̀nà àyè sọ̀rọ̀ sẹ́yìn tó yẹ jábẹ̀ tí gbogbo ṣe àyè tó kábẹ̀ sí gbilẹ̀ kábẹ̀ sí gbó kábẹ̀ ta ní ògòjò ọ̀tí wọn lọ àkábẹ̀ sí gbilẹ̀ kábẹ̀ gbó kábẹ̀ ta ní ògòjò ọ̀tí wọn lọ ògo ìlàkóso ìbòjẹ́ ìbòjẹ́ bàbá ní orúkọ yà súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹgbẹ́sẹ̀ mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹgbẹ́sẹ̀ mi ògo ìlàkóso ìbòjẹ́ ìbòjẹ́ àdéhùn tó gòjò àkóso ìbòjẹ́ kó mọ gọ́mọ gbẹ̀dùn nígbà bóni jọ òun yóò gbóni kó sì mọ kọ́ nígbà láti mọ yìí láti mọ gbóni nígbà gbogbo bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ mi ní gbogbo ọ̀nà àyàkí mo rí àwọn ọ̀nà tó ga sókè ìjọba ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àtagbára rẹ̀ sínú ayé mi súre sínú ayé mi láti inú fẹ̀rẹ̀ tó ga tó tóbi jọ tí ẹ̀gbẹ́ tó lòdì wọn ni èyí tí wà tí Jésù àtẹ̀mí mọ́tẹ̀ fi jẹ́ mẹ́ta lọ́kàn ni ní gbogbo ọ̀nà láti gúúsù láti àríwá láti lọ láti ìwọ̀ oòrùn wa àní láti ọwọ́ gbogbo tí ń ṣe gbogbo tí wọ́n lọ ń dá wa yá kí bẹ̀rẹ̀ sí ní gba eré ayọ̀ tó ga tó lògò jùlọ ìgbéga ọ̀tọ̀rẹ́ tó lògò jùlọ yá kí bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìjọba àti bó ṣe ti kọ́ bàtà àti ayé mi yá kọ́ bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ògo ìtọ́tayọjú ìwòye àti ìfojú àti ìrètí mi lọ àdúrà rẹ̀ dà
ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ìfẹ́ òtítọ́ òdodo ni nínú ìfẹ́ rẹ̀ tó ga tó lè gbé tó lè tó dákẹ́ tó dàbí ọ̀nà èyí tó fi jẹ́ àti ìwọ àti Jésù àti ìmọ̀tẹ̀ fi jẹ́ mẹ́ta nínú ọkàn ni ní orúkọ Jésù bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbàsọ ní orúkọ ti Jésù Kristi ọ̀yà àdìgúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ṣiṣẹ́ wọn pátá tí wọ́n dá pátá gbogbo ní orúkọ Jésù Kristi ọ̀yà àdìgúnmẹ̀sì rẹ̀ mi lọ́wọ́ ní gbogbo ọ̀nà lọ́pọ̀lọpọ̀ àdìgúnmẹ̀sì rẹ̀ mi lọ́wọ́ ní gbogbo ọ̀nà lọ́pọ̀lọpọ̀ àyè láti mọ pọ̀ láti mọ tayọ láti mọ lékè láti mọ ṣàṣírò tó ga tó lógo nígbà gbogbo àyè láti mọ ní ohun gbogbo jáyè mi lò nínú ìfẹ́ tó ga tó lógo tó lógo tó lógo tó dàkàwé láti lóko tẹ̀mẹ́ láti lóko ní orúkọ ti Jésù bàbá súre sínú ayé mi ńlá sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi sẹ́ àdìgúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn ohun gbogbo tí ṣé wọ́n dájú ọ̀dọ́ pátá bàbá olóòrùn orúkọ Jésù Kristi yà àìkúnmọ̀bẹ̀sì gbídìí rẹ̀ lọ fún mi àìkúnmọ̀bẹ̀sì gbídìí rẹ̀ lọ fún mi àìkúnmọ̀bẹ̀sì rẹ̀ mọ̀ láti gbogbo àìkúnmọ̀bẹ̀sì rẹ̀ mọ̀ ní gbogbo ọ̀nà àìláti mọ̀ tayọ láti mọ̀ lékè láti mọ̀ lékè sà àìríjú ọgbọ́n àti ìwòye àti ìfúnṣà àti ìrètí mi lọ ní gbogbo ọ̀nà àìríṣẹ́ sí ìṣòjọ́ mi ní àwọn gbogbo àtà ní orúkọ Jésù ẹ̀rí tó gbogbo akọ́mọ ọgbẹ́ni nígbà gbogbo láti mọ̀ gbòòrò ògo ìfowópamọ́ ìṣe ìfowópamọ́ ẹgbẹ́ ìgbà ìjọba àti èmi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta nínú ìfẹ́ tó ga tó ta tó lè gbé tó lójú wọn èyí tọ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run mẹ́ta lọ́kan àti Jésù àti ẹ̀mí mímọ́ ni ire àti àṣẹ lọ ó fìtì múlẹ̀ ní ọlápàdé ayé mi gbogbo tí ń ṣe ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ gbogbo tí ń ṣàsọtẹ́lẹ̀ ayọ̀ rere ọjọ́ pípẹ́ èyí tọ́lọ̀ ti sọ nípa mi tọ́lọ̀ ti fi jíjẹ tọ́lọ̀ ti sọ nípa tèmi ni tọ́lọ̀ ti fẹ́ nípa mi ni ya ọbẹ̀ sì wá sí mi ṣe báyìí ní gbogbo ọ̀nà pẹ̀lú ògo tó ga tó lẹ́gbẹ̀ẹ́ tó lójú wọn nínú ìfẹ́ tó ga tó lọ́gbẹ̀ẹ́ jùlọ ní ògo mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ju tàti wá lọ ní ọlá àní ìgbéga ní ìbùkún mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ lọ́pọ̀lọpọ̀ tàti wá lọ iṣẹ́ ọ̀sẹ̀ ìjọba àdé nínú ògo tó ga tó bẹ̀rẹ̀ sí gbóró bẹ̀rẹ̀ sí gbóró tàti wá lọ ògo sì jẹ́ yóò sì mọ̀ tẹ́tọ́ láti láyà ní orúkọ Jésù àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àyè dúdú fẹ́ tó ga tó ta tó lè gbé tó lóun tí kò dáka tó kà fi jọ ni ìtẹ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mọ́ pẹ̀lú sí àti ẹ̀mí mọ́ ni mẹ́ta nínú ọkọ ní orúkọ Jésù Kristi ìrere gbogbo àṣẹ ọ̀rọ̀ gbogbo ìtẹ́lọ̀ sọ̀rọ̀ àti ó lápá nínú ayé mi ó fìdí múlẹ̀ ó ṣoṣo nínú ayé mi ó lápá nínú ayé mi ó fìdí múlẹ̀ ó ṣoṣo ní orúkọ Jésù Kristi àìrí gbogbo ọ̀nà gbogbo ọ̀ràn ọjọ́ pípẹ́ ni èyí tí àárọ̀ ti fẹ́ nípa mi ni gbogbo àṣìṣe ọjọ́ pípẹ́ ní rere ìtẹ́lọ̀ sọ nípa tèmi ni àìrí gbogbo rere ọjọ́ pípẹ́ ni èyí tí a ti fi ẹ̀mí tí a ti mo ti gbọ́ ní àtọ̀dọ̀ láti lórí ìtọ́mẹ́ ní orúkọ olówó àdìgbò pátá ọbẹ̀ sì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àdìgbò ọbẹ̀ sì máa ń ṣe nínú ìfẹ́ tó ga tó gbẹdọ̀ gbẹdọ̀ ọbẹ̀ sì máa ń ṣe ní orúkọ Jésù ẹ̀rì mú ni àti ọbẹ̀ gbò ọbẹ̀ sì máa ń ṣe ní orúkọ Jésù àìní títà yóò àì bọ̀bẹ̀ sí àìní ògo àì pípọ̀ bọ̀bẹ̀ sí pọ̀ ní ògo gbígbìlẹ̀ bọ̀bẹ̀ sí gbìlẹ̀ ní ògo ṣíṣe àì bọ̀bẹ̀ sí ní ògo àìní ìrẹ́ gbogbo ògo tó ga ọbẹ̀ sì máa ṣe àìní gbogbo ọ̀nà àìní àbẹ̀bẹ̀ sí ògo àìní orúkọ Jésù àìní bọ̀bẹ̀ sí gbòòrò ẹ̀ṣẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ògo tó ga tẹ́lẹ̀ pé tó lójú mọ́tẹ́ àìní gbogbo ọ̀nà àìní àwọn ọ̀rọ̀ gbogbo ó tún wá ṣe ìdàtí wá lọ àwọn ìgbéga ògo tó ọbẹ̀ sì jẹ́ ìpinnu gbogbo ìdàtí wá lọ nígbà tí gbogbo sì jẹ́ sọ́nà pátá ní ẹ̀rí tó lógo tó ga àìní bọ̀bẹ̀ sí ní pọ̀ ojoojúmọ́ àìní ẹ̀rí tó lógo tó ga àìní bọ̀bẹ̀ sí ojoojúmọ́ àìní orí ọpẹ́ tó orí ògo tó ayọ̀ ẹ̀sìn pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ àìtọ́ bẹ́ẹ̀ ni pé àìní orí òtá fojú ní orúkọ Jésù Kristi ògo tí yóò sì mẹ́tẹ́tọ́ láì tẹ́lá ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kàmí láti mọ ìṣẹ́ mi fún mi ẹgbà ọ̀tún agbára àti àṣẹ látòkè láti tẹ̀mí mi wá ní gbogbo ọ̀nà ìròyìn àṣẹ mi ẹ̀bẹ̀ sí jẹ́ fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń gẹ̀rù iṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kàmí ẹ̀bẹ̀ jíṣà mi fún mi ẹ̀bẹ̀ kàmí ẹ̀bẹ̀ jíṣà mi fún mi ẹ̀bẹ̀ kàmí ẹ̀bẹ̀ jíṣà mi fún mi àṣẹ ni kì í sábà ẹgbà agbára ọ̀tọ̀ àti mísí àti àṣẹ tí wọ́n ti wá lọ látọ̀dọ̀ Ọlọ́run wa láyé wa nínú ìfẹ́ tó ga tó lóge tó lóge ní orúkọ ti Jésù Kristi ya ẹ̀bẹ̀ kàmí àti mísí àmì fún mi gbogbo wíkìbí tí àwọn ìtàtùmọ̀ ẹ̀bẹ̀ sílẹ̀ àbẹ̀kẹ́ tí mo gbà ọjọ́ fún ní orúkọ Jésù Kristi ya gbogbo tí ṣeré ayé mi pèbè ogo mi wá ẹ̀bẹ̀ kún wájọ fún ní orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀nà àìní opa àṣẹ ìbòdì lábàá ya gbogbo wíkìbí tí àwọn olórí ẹ̀bẹ̀ tọ̀ wọn lọ àìkẹ́sì fi wọn mú ọ̀nà àì láti kàmí láti mọ ṣe láti mọ láti mọ gbébi ká ní gbogbo rà ní ìròyìn àyẹ̀kọ́ ẹ̀bẹ̀ tí mo mú ẹ̀bẹ̀ jẹ́ fún mi ẹ̀bẹ̀ tí mo rẹ̀ wá fún mi ẹ̀bẹ̀ tí sàmì fún mi ẹ̀bẹ̀ tí mo rà fún mi ẹ̀bẹ̀ tí ẹ̀ fún àì nínú fẹ̀ tó ká tó lóko tó lóko láti tẹ̀mí wá ní ọ̀yà ayé mi kọ́ bẹ̀ sí gbà yẹn lóko ayé mi kọ́ bẹ̀ sí gbà tó lóko jọ ògùn kó sì mọ̀ jẹ́ tó kọ́ bẹ́ta bẹ́ẹ̀ ni àyè oríkò ìgbà nígbà tí gbogbo sì jẹ́ tó láti orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù nínú fẹ̀ tó ga tó lóko jọ tó lọ́ fi ń jẹ́ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mọ́ mẹ́ta lọ́kàn ni mo bọ́ lọ gbogbo tí ń ṣe ìdààmú àti wàhálà àti ogun àti egun pẹ́ ọjọ́ pẹ́ gbogbo ìlérí àti májèmọ́ lọ́n fa ayé mi lọ́jọ́ pípẹ́ ni
gbogbo rere látọ̀dọ̀ Ọlọ́run àrẹ fún ayé mi lọ́jọ́ tí àti fún iṣẹ́ ìṣàṣeyọrí mi pé ọbẹ̀ sì wá sí mi ṣe báyìí ta ni ọ agbára wọn ní gbèmù wọn ní ẹnikẹ́ni yòówù kó wò èmi yòówù kó wò àtọ́ wá sọ pé kí ni ìwọ lálátakò àbí wọ́n ló yọ lẹ́nu àbí ìwọ wo ló yẹ kó kúrò láyé kí gbogbo wọn kó lè wá sí mi ṣe mo sọ̀rọ̀ àṣetẹ̀lé látàkókò yìí lọ ikú ọmọ kó láyé látàkókò lọ ìparun òde bá ayé rẹ látàkókò lọ ya odi ohun tí wọ́n ń wá tí wọn ò rí mọ́ ìwọ tó yẹ pé wèrè bá lọ̀rọ̀ rẹ gbà ya látàkókò lọ wọ wèrè lọ báyìí àìrí ìwọ tó yẹ pé nínú ní látàkókò ya nù dànù kọ́ bá dá nítorí pé kìíní àkọ́kọ́ òbíde nínú ìfẹ́ tọ́ka tó wọ látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa gbogbo ìrànjọ́ pé gbogbo ìrànjọ́ pé gbogbo bá jẹ́ ìmọ̀jọ́ pé ní ọbẹ̀ tí wàá sì mi ṣe fún mi nínú ògo tọ́ka tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ọba àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi sí Násárẹ́tì ó àyè Ọlọ́run ayérayé ológojo Jésù Kristi àti ẹ̀mí mímọ́ nínú ṣọ̀kan wọn pẹ̀lú ìfẹ́ tó ga tó lógo jùlọ jẹ àyè wọ́n fi àìjẹ́rọ̀ mi gúnlẹ̀ gbogbo rere ọjọ́ pípẹ́ ni gbogbo àsọtẹ́lẹ̀ rere ọjọ́ pípẹ́ ni àyè gbogbo àyè ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àyè ìlérí ọjọ́ pípẹ́ ni àyè fún ayé mi wáyà gbogbo àyè fún ṣẹ́ṣẹ́ ọjọ́ pípẹ́ gbogbo ọ̀yà ọbẹ̀ ìṣúná sí mi ṣe báyìí àyè ọbẹ̀ ìfìdí múlẹ̀ báyìí àyè pẹ̀lú agbára tó ga tó tẹ́lẹ̀ gbótó níwọ̀n tó wà nínú orúkọ Jésù àti ikú àti Jésù àti wọ́n ìkàwé Jésù àti àyè tí Jésù fi jẹ́ tó wà nínú ìrúpọ̀ àti tùtù Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ rú ni àyè pọ́pọ́lá tó lọ fi jọ́lọ́ wà ayé àyè ọbẹ̀ ìṣúná sí mi ṣe láì múra kan dání ta yan agbára wọlé ìjọba wọlé ìgbìmọ̀ wọn yan tọ́ba sọ pé àyè kò sí tọ́jọ́ àyè wọlé òní jẹ́ kò ní wá sí mi ṣe ṣe ọ̀yà dáta kọ́kọ́ ìlọ ní orúkọ Jésù ikú òmùkọ́ láyé ayákòrò àgbẹ̀dà àti gbogbo ìdájọ́ kò yà pààrọ̀ àti gbogbo rẹ̀ pátá gbogbo àyè tá yan agbára wọlé ìgbìmọ̀ wọn àti pé tọ́ àyíwá láàyè rẹ̀ àyè ó ń ṣe ìdíwọ́ àbí dènà láti mú kí gbogbo àwọn rẹ̀ wá kó ṣe wá mi ṣe tá yan agbára wọlé àbí gbìmọ̀ wọn àyè tó mú mọ́nà àyè tó bá mi rìn àyè ayé mi èyí tó yẹ pé ó ń fa ìní àbí tiwọ́ láti mú gbogbo àwọn rẹ̀ kọ́ ṣe látàkọ́kọ́ rẹ̀ ìnẹ́tọ̀ka ó pè wá ní abáyé orúkọ Jésù látàkọ́ ìpínyà ó dín sáà ìwádìí orúkọ Jésù àyàtọ̀kọ́ ẹ̀kú ọmọkọ́ rẹ̀ ìwọ́tọ̀ ẹ̀kọ́ kó láyé àyẹ̀wọ́tọ̀ yàkọ́ ẹ̀yà ìyàwó ìlànà àyàtọ̀kọ́ ìwọ́tọ̀ ẹ̀kọ́ wọ onúgbèkùn náà yàwọ̀ onúgbèkùn náà àyẹ̀wọ́tọ̀ wọ́n yàwọ̀ ní orúkọ àyẹ̀wọ́tọ̀ ẹ̀kọ́ sí ní ojú ọ̀nà mẹ́tọ́ ògì inú ànínú àjẹmọ́ yà ìpínyà ó dé bá wà ní orúkọ Jésù ògo sì jẹ́ sọ́nà láì pọ̀tà nínú fẹ̀ tó ká tó yọ àdìgbogbo rẹ̀ pọ̀tà ọ̀bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe àdìgbò àṣẹ lèrè ọ̀bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe dẹ́yìn mi àdìgbogbo àdì ẹ̀bẹ̀rẹ̀ sí pé ìmájẹ̀ ìlérí ọjọ́ pẹ̀lú ọ̀bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe dẹ́yìn mi yà agbára àbíjọba ìbẹ́mi kẹ́mi yóò tó kó tó fẹ́ gbèrò àlàsán kọ́mọ̀ tó gbogbo gbèsè àyè gbèrò àti láti mọ ojújọmi láti dìde ogun mìíràn tẹ àdì lójijì ikú àmúkúlà yé lójijì àdì agbẹ̀rẹ̀ lójijì àdì apọ̀rọ̀ àṣìbìdá ògo sì yóò sì mẹ́jọ sọ láì àti lẹ́nu orúkọ ti Jésù Kristi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé ìjìnlẹ̀fẹ̀ mẹ́ta nínú ọ̀kan ní orúkọ Jésù Kristi síwájú aṣọ ya mo gba ògo lọ ìwọ tí ń gba gbogbo ògo láti ilẹ̀ wa ìwọ tó ti gba gbogbo lọ́jọ́ tòní ya ní gbogbo náà yàtọ̀ àmọ́ gba ògo lọ wàá tó mọ̀ jẹ́rìí agbára rẹ̀ sùn wàá tó mọ̀ fi wà láyé hàn síwájú àti síwájú sí i jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa yàrá àtàwọn àtàwọn àríbí àti wọn àti wọn gbọ́ tí wọ́n wà ká tó mọ̀ rí ìyanu rẹ̀ bá ṣe rí gbà lọ ká tó mọ̀ pọ̀ ní èrè tó lóògùn àti wọn lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé Ọlọ́run lógo jùlọ mẹ́ta nínú ọ̀kan àní nínú ìfẹ́ tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó lójú wọn ni èyí tẹ́ fi jẹ́ mẹ́ta nìkan ya àìjúdà tí wọ́n lọ ẹ̀yà mo gba gbogbo bẹ́ẹ̀ sì gba gbogbo lọ ẹ̀yin lọ́ba tó tún gba gbogbo láti lè wa ẹ̀yin lọ́ba tó tún jẹ́rìí agbára àti wọlé àti tóbi láti lè wa lọ ẹ̀yin lọ́ba tó ń rìn láàrin wa ní gbogbo àti gbogbo àtọ́ka tó lógo jùlọ tí kò náà tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn Ọlọ́run ògo Ọlọ́run ọlọ́yà ẹ̀tún máa gba ògo lọ síwájú àti síwájú ẹ̀tún ti gba gbogbo lọ́jọ́ tó ní o àìsàn ẹ̀tún máa gba gbogbo ẹ̀tún máa jẹ́ agbára bòjá ìjọba agbára àjàṣà àti náà mímọ́ ẹ̀ bá bọ́ mímọ́ nínú fẹ̀ tó ká tó ẹ̀tún máa sọ̀rọ̀ àjàtúwọ́ lọ wàá tó mọ̀ ń jẹ́rìí wà láyé nígbà tó mọ̀ rí ìyàdó ẹnìkan ká tó mọ̀ rí ìyàdó ká tó mọ̀ rí gbéyàgbà ògo kó sàmọ̀ jẹ́ bó ti rẹ̀ ìyẹn àtàwọn táwọn àbí àtàwọn tí wọ́n gbà tó ẹnìkan ká tó mọ̀ rí ìyàdó àti gbéyàgbà tó lógo ìgbà ògo kó sàmọ̀ jẹ́ tirẹ̀ ẹnìkan ká tó mọ̀ pọ̀ ní ìyẹn ní ẹ̀rí tó lógo jùlọ ẹnìkan ká tó mọ̀ pọ̀ ní pọ̀kọ́ ẹ̀tọ́ ká tó lógo jùlọ ẹnìkan ká tó mọ̀ pọ̀ ní àní ojú rere àti àánú ọlọ́pàá ní orúkọ àjàtúwọ́ lọ ìfẹ́ tó ká tó mọ̀ dẹ́nìkan lájọ ẹnìkan tó mọ̀ kún fẹ́ tó láti mọ̀ ṣubú nínú tọ̀ nínú rẹ̀ ògo kó sì mọ̀ jẹ́ tirẹ̀ òṣìṣẹ́ bàbá mi mọ́tò pé wọ́n gbàdúrà ògo ní forúkọ rẹ̀ ìní forúkọ pé òsì tẹ̀síwájú láti mọ̀ gbàgbó lóṣù mọ̀ gbàgbó láì tìlá ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run jẹ́ pé etí rò fìgbà kan wó láti gbọ́ tèmi ìwọ tó yẹ pé nígbà gbogbo àní òun mú mi wà níwájú rẹ ó sì ń dá mi láre ìwà láyé mi níwájú nígbà gbogbo kọjá sọ́sọ́ kọjá sófo ó mú èrè tó lógo jọ dání bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà pọ̀ rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi òṣìṣẹ́ ọlọ́run ayẹ ológo jùlọ mẹ́ta nínú ọkàn gba ọpẹ́ àti mi fún ìfẹ́ tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ èyí tó fi bá mi ṣe ìjẹ́ pé nígbà gbogbo àdéhùn gbọ́ tèmi nígbà gbogbo ìwọ̀n dá mi láre nígbà gbogbo ló mú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ àdìkọ́ mu kó parí nínú ayé mi nígbà gbogbo ìwọ̀n síbi níyẹn ní ọ̀tún sí ìfẹ́ àti àṣẹ rẹ nígbà gbogbo ló mú kí ìfẹ́ rẹ àkótúmọ̀ pọ̀ sí fún mi lójoojúmọ́ àìkí ìfẹ́ mi kó túmọ̀ kún ọkàn nígbà gbogbo bẹ́ẹ̀ ni àìnígbà gbogbo ló mú mi pọ̀ sí ní ìfẹ́ rẹ tó tàbí nígbà gbogbo lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ìwọ sì àṣepé tó ga tó lógo nínú ayé mi ìwọ tó tún ṣiṣẹ́ lónìí ìwọ sì tún tẹ̀sán pọ̀ lágbára láti mọ ṣe nígbà gbogbo ìdàgbàsókè tẹ̀síwájú tó ga jọ ó tún bẹ̀rẹ̀ tún pọ̀ sí fún mi ìyàtúwà lọ ó tún pọ̀ sí ó tún mọ̀ pọ̀ sí nígbà gbogbo ojoojúmọ́ ní nígbà gbogbo lọ́jọ́ gbogbo ojú rẹ̀ náà àtàwọn bẹ̀rẹ̀ sí ní ìgbà ayé mi kún fún ẹ̀ tó gbà tẹ̀ wà tó gbogbo ojoojúmọ́ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pọ̀ sí mọ̀ ògo ní fún orúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mẹ́ta kò gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn títí ayé lè bí ọmọ yìnyín ọ àti ayé lè bí ọmọ gbórúkọ rẹ̀ tí ayé lè bí ọmọ fipẹ́ fọ tí ayé lè bí ọmọ kẹsàrà aṣọ Ọlọ́run àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa ológo jẹ́ bàbá ọmọ ṣé o alágbára ọmọ ṣé o ológo jẹ́ ọmọ ṣé o olùrọ̀fẹ́ ọmọ ṣé o èmi àtọkọ ọmọ ṣé o èyìn ògo ọlá àti pẹ̀lú fún orúkọ rẹ̀ ọpẹ́ ìyàtọ̀ ní fún orúkọ rẹ̀ àtòbí ju bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn títí ayé nímọ̀ yìí onímọ̀ gbórúkọ rẹ̀ ó ṣe bàbá ọmọ ìmáà ìmọ̀ ìfún òrìrẹ́ láàyè mi ní ojoojúmọ́ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ó ń gbàdúrà ó ń gbọ́ tiwa o nínú ìfẹ́ tó ga jùlọ ó ń gbọ́ tiwa o ó ń gbàdúrà ó dáhùn àdúrà wa ní gbogbo ọ̀nà nínú ìfẹ́ tó ga jùlọ ó dáhùn àdúrà wa ògo ìyìn ọlá àtọpẹ́ ni fún Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mọ́ mẹ́tàdínlọ́kan ẹni tó ń gbọ́ àdúrà rẹ tó ń gbọ́ àdúrà mi tó ń gbọ́ àdúrà ẹnìkọ̀ọ̀kan wa nígbà gbogbo ẹni tó ń dáhùn àdúrà mi tó dáhùn àdúrà tó dáhùn àdúrà ẹnìkọ̀ọ̀kan wa nígbà gbogbo ẹni tó wá ń fi ìfẹ́ tó ga tó lógo tó nẹgbẹ́ tó lójú wọn tó fi ń dè mí àti láì tó gbé kéde àní ẹ̀rí rere lójoojúmọ́ ní gbogbo ọ̀nà nínú ẹ̀bẹ̀ àtàdúrà wa àti nínú àjọ wa gbogbo ní ojoojúmọ́ ìjẹ́pẹ́ ó sì tún tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ̀ mo dá gbogbo ogun padà sọ́dọ̀ bàbá yẹn mo dá gbogbo ogun padà mo sọ wípé ó ṣe fún tí bàtà agbára inú ayé ẹnìkọ̀ọ̀kan wa láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìjọba ọ̀run ìjọba ọ̀run ìjọba ọ̀run mo ní ọ̀kọ̀ọ̀kan náà wo gbogbo yẹn dìgbò lọ́tún dìgbò lọ́sì ohun kan tí wọ́n láti dìgbò fún ni ìjọba ọ̀run so ìdìgbò fún ìjọba ọ̀run kọjọ lógún gbogbo yẹn sáré lọ́tún ló sì rí pé hàn gbogbo táwọn gbọ́dọ̀ ṣe láti fi di píkà náà nípa ìgbò yẹn wo ohun tí wọ́n nídìí láti mọ jà fún láti mọ lépa fún òun náà ní ìjọba ọ̀run kí ni àwọn kan tí mo láti dèrò ìjọba ọ̀run kí ni nǹkan tí mo ní ṣe tí ìfini sọ ìjọba ọ̀run náà àwọn kọ́lọ́ yẹ kí yàgò àwọn kọ́lọ́ yẹ kí mójútó kí ìfini sọ ìjọba ọ̀run náà àwọn tó yẹ kọ́ jọ lógún nìyẹn Jésù ló tún kù tó tún gbọ́dọ̀ dìgbò fún ìpadàbọ̀ Jésù Kristi ọgbọ́dọ̀ mọ èrè tó lóko dání wípé Jésù padà bá gbàgbọ́ láyé ńgbà tó bá padà dé so ojúṣe mi ni ojúṣe rẹ ni láti kíni láti mọ sagbogbo pàtàgbára wa ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi tá a bá wà láti mọ orí wípé à ń palẹ̀ wa ọkàn wa mọ́ nígbà gbogbo fún ìpadàbọ̀ Jésù Kristi láti mú kí Jésù kó padà bá gbàgbọ́ láyé nígbà tó bá tún wọn padà sókè lọ kálíjọ jùmọ̀ bá gòkè kóògùn kó sì jẹ́ ti Ọlọ́run aláyé ìwọ tó wà tí gba Kristi ní Olúwa tó gbàlà rẹ kí ni dá odó kí ni di ọ lọ́wọ́ èmi ò rí ẹ̀tàn ni gbogbo sítánà nígbèsè wọ níwájú yẹn wọ́n mú kù mọ̀ kọ́ lẹ́mọ̀ nípa kọ́ kó tẹ ohun kò tẹ ní dúró tó bá ti yọ ọkùnrin bá tó ní pé wọ́n fẹ́ gba àwọn báyìí yọ lẹ́ni yóò fi ọ̀sẹ̀ lórí wọ́n kan ni tó wá sí ìrònú pìwàdà wà kó nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run retí rẹ̀ Ọlọ́run fẹ́ ìyípadà rẹ̀ nítorí pé kí ni ọkàn rẹ̀ ó ṣe iyebíye fún Ọlọ́run àwọn kan sì ń bẹ̀tẹ̀ pé nítorí títí ẹ lọ́lọ́run fi nítorí títí wọn lọ́lọ́run fi dá ọ láti lè mú kí ayé wọn kó nítumọ̀ káwọn kí wọn lè ní ẹ̀rí tó lógo tó ga jù láti mọ ìyọ́rọ̀ lógo kí àwọn náà kí wọn lè tó tún gba àwọn mìíràn là káwọn kí wọn tó dẹni tó tún sa àwọn mìíràn láǹfààní so Ọlọ́run retí rẹ̀ ronúkúwàdà mọ́ fi ìgbàlà rẹ̀ dọ́là ìṣẹ́jú kan sí kejì ó lè ṣe kí ni ó lè pẹ́ jù ronúkúwàdà nísìn Ọlọ́run sì ti láti gbà ọ́ ó ti láti dáríjọ Ọlọ́run ò kórìíra rẹ Ọlọ́run ò dìtẹ̀ rẹ Ọlọ́run ò bínú sí ọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ ní ọ̀fẹ́ ìwà búburú tí ń bẹ lọ́wọ́ rẹ ní ọ̀fẹ́ àìnífẹ̀ẹ́ ní ọ̀fẹ́ ronúpọ̀dà jáwọ́ ní gbogbo ẹ̀ ó sì rí wípé rere ní kíni o Olúwa okun agbára tìmí tó nílò láti lè ronúpọ̀dà láti lè gba Kristi ní Olúwa tó lùgbàlà rẹ láti lè kọ̀yìn sí gbogbo tí ń ṣe ti Sátánì àjàríkà àti ẹ̀ṣẹ̀ gbogbo láti mọ nínú ìfẹ́ Ọlọ́run gbé wọ nìkan Ọlọ́run gbé wọ ní orúkọ ti Jésù Kristi bẹ́ẹ̀ ni àwa náà láti sọ pé àti gbàlọ́jọ́ tó pẹ́ dájẹ́ wọ rẹ̀ okun àtagbà ìta àfin ní iye ẹ̀ṣẹ̀ tí ẹni wájú òfin ní dẹni ẹ̀yìn tí ẹni òfin dẹni mọ́wájú mọ́ wa lọ́wọ́ Ọlọ́run gbé wọ èmi àti ẹ láì àti lálẹ́ ẹnì kọ̀ọ̀kan wa àjẹni tó mọ̀ ń pọ̀ nínú ògo nínú ọlá àti ní ìbùkún ọlá ìjọba ọ̀run á sì fi ṣèrè jẹ nípa àánú àtòlùfẹ́ ọ̀tọ̀ kàtólógo jùlọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí wọ́n sì mọ̀ ń tẹnu mọ́
ìrànlọ́wọ́ yín nínú àdúrà mo nídìí rẹ̀ lọ́pọ̀lọpọ̀, ìrànlọ́wọ́ yín nípa àwọn ìmọ̀ràn àwọn ọ̀tọ̀ ni mo tún ní ìrẹsì lójoojúmọ́ ẹ ti ń ṣe mo tún rọ̀ yìí ẹ túbọ̀ mọ tẹ̀síwájú láti mọ ṣe ní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ń ṣeré èmi àti ẹ̀yin ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ olótùmọ̀ jágbá àtòkùn fẹ́ni kankan wa gbogbo yín pátá ni mo kí fún gbogbo oore tẹ́ ń ṣe fún mi pápá jùlọ nípa dídàpọ̀ bọ́ mi láìpẹ́ kájọ mọ́ gba àwọn àdúrà wọ̀nyí àti ẹ̀yin tẹ́ wà bí àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá ìyẹn nìkan kọ́ bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kíni tẹ́ ń kẹ́gàn náà gbogbo náà ni mo tún kí mo pe kíni ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ara rẹ̀ náà rẹ̀ àwọn kan náà ni wọn ò rí yàn láti kíni láti ti rí wọn rí tí wọn rò débi kí wọn tẹ̀sí pé kíni wọn kẹ́gàn wọn àbí wọn bínú wọn oore ńlá kan lè ń ṣe fún mi Ọlọ́run nínú àánú àtagbára rẹ̀ yóò mọ̀ bá ayé yín pàdé yóò sì mọ̀ ṣe yín lógo tó ga tó lógo jùlọ ayé yín kò sì ní wá bákan náà mọ̀ gbogbo tí ẹ wá nílò láti lè mọ̀ lè ṣe ìjọba Ọlọ́run yóò dára fẹ́ni kankan yín àti èmi àti ẹ̀yin gbogbo wa lápapọ̀ ìjọba Ọlọ́run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ nítorí pé gbogbo ẹ̀ paríparí ìjọba Ọlọ́run ní kankan so bí orúkọ Jésù Kristi Ọlọ́run mọ̀ ìjókòó àtagbára fẹ́ni kankan wa ẹ kú ìnáwó ẹ kú ìnára ẹ kú ìná àkókò yín láti mọ̀ sí kíni láti mọ̀ bá mi pẹ̀lú mi láti mọ̀ pẹ̀lú mi nínú gbogbo àwọn ètò wọ̀nyí ògo Ọlọ́run yóò kì í fi ayé yín sílẹ̀ kò ní fẹ́ yé mi tèmi náà sílẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo oore ọ̀fẹ́ àtàánú Ọlọ́run alààyè láti ní mọ kó fún ìfẹ́ tó ga tó lògì náà tó lójoojúmọ́ tayọ ìtúkọ̀lẹ́gbẹ́ ọ̀yá èmi àti ẹ̀yin àgbà ní gbogbo ọ̀nà a kò ní sì fẹ́ yẹn lò ohun tí sítara kò ní mú aṣọ fẹ́ yẹn lò a sì lè láti mọ gba ìgbéga ọ̀tọ̀ àti tẹ̀síwájú lórí tó lògì náà tó lójoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo bí àṣẹ ń kún fún ìfẹ́ òtítọ́ ìfòdodo tó ga tó lògo tó lè gbẹ́ tó lòdì wọ̀nyí níta ń pinnu láti mọ gbẹnu ẹ̀ títí àti ládàá ní orúkọ Jésù Kristi ìdàgbàsókè rere tó ga tó lògo jùlọ ìtẹ̀síwájú tó lògo tó lògo jùlọ ní ọ̀tún lọ́kùn ọbẹ̀ sì jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa àìní gbogbo àwọn ìrànlọ́wọ́ ìgbéga ọ̀tún ẹ̀yà ọbẹ̀ àṣírí wa gbogbo àwọn ilẹ̀kùn gbéga ògo àtọ̀tún tó abẹ́ ìkálukú ọbẹ̀ sì ṣí fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ tó ga dátùkú láti bá tọ̀dọ̀ Ọlọ́run alààyè wa ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo ní òtítì láíláí ní orúkọ ti Bàbá ọmọ ẹ̀mọ́ pẹ̀lú ìfẹ́ tó ga tó lògo tó lè gbé tó lójú wọ̀nyí tí Ọlọ́run fi ń jẹ́ mẹ́ta lọ́kan nípasẹ̀ Jésù àti ẹ̀mí mímọ́ ni ní gbogbo ọ̀nà rí àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ga tó lògo tó lè gbé tó lójú wọn àwọn eré tó ga tó lògo tó lè gbé tó lójú wọn àwọn aṣọ tó ga tó lògo tó lè gbé tó lójú wọn ọbẹ̀ sì jẹ́ ìpẹ́ nìkankan wa abẹ̀sí ní pọ̀ ní ayọ̀ tó ga jùlọ àyẹ̀bẹ̀sí pọ̀ ní ọpẹ́ àti ní ẹ̀nẹ́rì tó lògo jùlọ tó bẹ̀ débi pé kìnnì nípasẹ̀ tí ẹnìkankan wa àní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àní wọ́n bẹ̀ sí gba Kristu ní ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀ sí yé padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀ sí forí balẹ̀ wípé lóòótọ́ àti òdodo lẹ́yìn Ọlọ́run tí èmi àti ẹ̀ ń ké pé ẹ̀yin tó dọ̀run àtàyè kò tún sọ́nà kankan nínú kankan kò tún sálágbára kankan nínú kankan ògo sì jẹ́ Jésù mọ̀jẹ́ tó lára ayé wa ó bẹ̀rẹ̀ sí kún fún ẹwà ògo àti àtàgbọ́ Ọlọ́run àlàyé títóbi Ọlọ́run àti wọlé àti fẹ́ tọ́ka jọ àìní ọ̀tún ọ̀tún nínú ayé wa ó ń fara yóò sì mọ̀ fara nígbà gbogbo àìsàn ìjà àrùn àìkò ní wálẹ̀ mọ̀ láíláí àmọ̀gà sí àtìmọ̀ta sínú ojoojúmọ́ ni láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayérayé Jésù Kristi ẹ̀mí mímọ́ ní ìfẹ́ tó ga tó lógo tẹ́ fi ń jẹ́ mẹ́ta lọ́kan ni àwa dá gbogbo ògo padà sọ́dọ̀ yín aṣọ wípé ṣé ìyẹn àwa táwa níbí àti gbogbo àti wọn gbọ́ tí wọ́n wà fún dídára yín sí wa ní gbogbo náà fún orí tẹ́ ìṣúra yín kọ̀ọ̀kan fún gbogbo tẹ́ ìbùkún yín gbogbo ògo yín láti pè ní fọwọ́ títí àwọn ìyàmọ̀ ìgbéga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti Bàbá orí ọ̀fẹ́ ti Ọmọ orí ọ̀fẹ́ ti Ẹ̀mọ́ ó bùkún wa ó gbé wa ró ó ṣe wá lógo ní gbogbo ọ̀nà àwọn ìrànlọ́wọ́ gbà kan gbé tó ga tó lògo jùlọ èyí tí ayé nìkankan wá nílò tí iṣẹ́ nìkankan wá nílò tí ilé nìkankan wá nílò tí ọ̀nà nìkankan wá nílò kálukú bẹ̀rẹ̀ sí ní retí ẹgbà àní nígbà gbogbo ní ọjọ́ gbogbo wa pátá àti gbogbo tí ṣe tiwa àní abẹ̀sí tí nógo olùwọ́n nógo gbogbo èyí tẹ̀ ń ṣàìsàn àní gbogbo èyí tí àṣà ń ṣe àní bí yòówù kò wù kẹrẹ wa látàkókò lọ àṣẹ dìde bí àkìtẹ́ kò sí mọ́ lọ ọwọ́ ọ̀nà ayé yín lọ àní àlàáfẹ́ ìpè ọbẹ̀ ṣiṣẹ́ ti yín gbogbo ẹ̀yìn àgàn àní látàkókò ní orúkọ Jésù Kristi àánú àtagbára tá àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run aláṣẹ àní ọba ilé
nínú yín ọ̀lẹ́nu ọbẹ̀ sì ní sọ ẹbẹ̀ sì lẹ́nu tó lóyún tó sì rú tó sì ń bí dàtọ̀ tó sì ń ríwò tó sì ń jèrè ọmọ pẹ̀lú ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀ oníbìsí bákan náà àní ẹ̀bá àánú àti òrùfẹ́ ọ̀pá láti àkókò ìlọ orí ọ̀fẹ́ tàbí ọba ayé wọnú ayé yìí lọ láti mọ mú ayé kẹ́tìmọ̀ bí kẹ́tìmọ̀ tí láti mọ bí ṣíṣe ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni gbogbo èyí tẹ́jọ́ pé nípa ti ṣe ni ìgbà tó lórí dé bá ayé yín àní orílẹ̀-èdè gbogbo àní ní orúkọ Jésù ìjọba àtàlàfẹ́ àní ọbẹ̀ sí ní ìjọba ibi tẹ́nì kankan wà lè wà nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé àlàáfíà ọbẹ̀ sí ní ìjọba ibi kan kì yóò jẹ́ pé nìkan ètò àti kó àti fìdí rẹ̀ múlẹ̀ pé búburú kan kì í sùn bẹ́ẹ̀ náà kan kì yóò sùn mọ́ ní rẹ̀ ìwọ àlàáfíà àti mọ̀gbọ́n àgọ́ àwọn olódodo ọ̀rọ̀ yìí ó fìdí múlẹ̀ ní ayé nìkan nípa orí ọ̀fẹ́ tí mo bọ́ orí ọ̀fẹ́ tí máa ti ẹ̀mí mímọ́ ògo sì jẹ́ tọ́lọ̀ láì àti láíláí ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mẹ́ni kankan wa lọ́wọ́ àánú orí ọ̀fẹ́ àtàgbà àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn láti mọ́ nìṣe ìbọn ọlọ́run fẹ́ nìkankan wa Jésù nìkankan wa àti wọn tó rí ìdánitọ́ni àti kọ́ni ẹgbẹ́ wọn láti wọn lọ okun àtàgbà tẹ́nì kankan wa nílò láti mọ gbogbo tí ń ṣe tàtàrí kéèké sátani èyí tá a fi ń sọ ọ̀yá ẹnì kankan wa rí ti ẹ̀gbọ́n báyìí ògo sì jẹ́ tọ́lọ́run ìyìn sì jẹ́ tọ́lọ́run láì àti láíláí ní ìkẹyìn àjọjùmọ̀ pàdé níwájú tẹ́ òjàjọ́ àìníwájú Jésù Kristi èyí tí a mọ̀ gbọ́ káàbọ̀ mọ̀ lórí èyí tí Jésù jára gàbà tájọ́ mọ̀ kọrin mímọ́ mímọ́ àti ògo sọ́lọ́run rẹ̀ láì àti láí ní orúkọ ti Jésù Kristi lọ́wọ́ àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlókè ọ̀run.